àlàáfíà ni Ìyábọ̀ Òbí wà. Nà mo bá o ẹ farabalẹ̀ mo máa jẹ́ kẹ́yìn pè mí sórí ètò lásàlẹ̀ yìí. Ǹjẹ́ mọ̀ ẹ́ pé ní oṣù June tá lò tán yìí, ǹjẹ́ mọ̀ ẹ́ pé ara àwọn PA bàbá Olúalọ́ wọ́n sì lọ sí Èkìtì láti lọ fún ìyá lówó oúnjẹ. Ìtàn fún wọn ní ìparí oṣù ìyá sì gbà. Àwọn bẹ̀rẹ̀ látòrí ohun tó ní bàbá Olúalọ́ sílẹ̀ níjọ́ mẹ́ta yìí, from the reliable source gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí pátápátá, ohun tí Rótìmí Daniel sọ pé bàbá wòlíì Olúalọ́ fún òní lẹ́tà láti kóòtù ní Canada, mo láyọ̀ láti sọ fún yín pé irọ́ tó jìnnà sóòótọ́ ni. Ẹni kí Rótìmí Daniel mú ìwé yẹn jáde kó má fọ́ọ̀jì ẹ o, torí a ti mọ̀ pé ṣe ni mo fọ́ọ̀jì ìwé ó máa ń kírètì ìwé ń tiẹ̀ ni, ó máa ń mú ìwé á lọ kọ́ táìpù ẹ̀, torí pé inú òkùnkùn tó ń gbé ẹ̀mí òkùnkùn yẹn ń gbénú ẹ̀, ẹ̀mí ewu ìgbà kẹ́yìn yẹn ń gbénú ẹ̀, kó má fọ́ọ̀jì ẹ o. Ohun tí àwọn kóòtù ní Canada fún ẹjọ́ ẹni ká yóò rí kó fìrà yé, àkọ́kọ́ nìyẹn o. Ẹlẹ́ẹ̀kejì, tẹ́ bá rántí gbígbà tí mo sọ pé kí àwọn fámìlì ìyàwó Olúalọ́, ìyẹn fámìlì Ìyábọ̀ Òbí, kí wọ́n lọ rìpọ́ọ̀tù police station, lòun náà tó lẹ́fọ̀ọ́ láti máa sọ pé àwọn ọlọ́pàá kan ṣe kinní kan, ṣùgbọ́n mo láǹfọ̀ọ́ láti sọ fún lẹ́nìí pé kò sí ọlọ́pàá kankan Nàìjíríà tó pe bàbá wòlíì Olúalọ́ tó sà fún wọn lẹ́tà from the reliable source. Bàbá wòlíì Olúalọ́ ò sí Nàìjíríà, wọ́n wà ní Europe fún ìsọjí ní bàbá Olúalọ́ wà. Now àwọn tó yẹ kó gba lẹ́tà ó ṣàṣekóyókè ìsábà PA bàbá tàbí àwọn secretary wọn ní church, mo láyọ̀ láti sọ fún yín pé kò sẹ́nikẹ́ni nínú wọn tí wọ́n gba lẹ́tà àtọlọ́pàá fún lẹ́tà. Rótìmí Daniel kí ló ní tó máa ń pa irọ́ gan tí wọ́n á kẹ́ jókòó social media wà á bẹ̀rẹ̀ sí kúkúrọ́ torí pé òfẹ́ káyé gbọ́ tiẹ̀, òfẹ́ káyé gba tiẹ̀. Mo láyọ̀ láti sọ fún yín pé from the reliable source kò sí ní tó jọ bẹ́ẹ̀. Now ìyẹn fún Rótìmí Daniel fún àwọn ọ̀rọ̀ tó pa, òun sọ pé Rótìmí Daniel should stop lying. Why tó ń parọ́? Ṣé torí àti fi Facebook jẹun? Ṣé torí àti create follower ní Facebook olóṣè kúnjú rọ́bà Rótìmí Daniel? Ṣé torí àti bàtọ́mọlàkejì jẹ́? Bíbélì wípé ọjọ́ tó o bá dẹ́kun àti bọ́mọlàkejì jẹ́ làwọn gbẹ̀ ẹ́ jẹ́ kanlẹ̀. Kí ló ń tó fẹ́ gbà ló kọ́ ọmọlàkejì ó ṣubú? Ó sì wá jẹ́ àwọn bàbá wa nù gbàgbọ́ lẹ̀mí èṣù rán ẹ sí. Wọ́n wá sọ pé bàbá wòlíì Olúalọ́ o wọ́n sáà fún ẹ lẹ́tà Canada, irọ́ ló ń pa náà from the reliable source. Ó kàn yẹ pé mo ti ní mi ò ní play voice note wọn ni, kò sí ní tó jọ bẹ́ẹ̀. Bàbá fèsì iṣẹ́ ìránṣẹ́ wọn lọ́ọ̀ ni. Now níbo ni Ìyábọ̀ Òbí wà? Níbo ni Ìyábọ̀ Òbí wà? Ta ni ká bi léèrè nípa Ìyábọ̀ Òbí? Ta ni ká bi léèrè? Rótìmí Daniel ìwọ tó gbọ́ jáde ní kó dáhùn ẹ̀ náà, gbọ́ kẹ́kẹ́kẹ́kẹ́ ní kó dáhùn ẹ̀. Ẹ má gbàgbé pé ìyá Ìyábọ̀ wọ́n bí ọmọ 8, àwọn ọkùnrin wà ń bẹ̀, ó ṣe jẹ́ àǹtí Fúnkẹ́ nìkan ló ń sọ̀rọ̀ àti ìyàwó àti màmá, ó ṣe jẹ́ àwọn nìkan ló ń sọ̀rọ̀. Ṣé àwọn fámìlì yòókù sí ní after 30 years tí ọkọ wọn kú, ìyẹn bàbá Ìyábọ̀ tó kú, kí ló ti bàbá Olúalọ́ ṣe fún yín? Ǹjẹ́ sọ débẹ̀ rí? Now màá fi àwọn fídíò àwọn image kankan yìí sìn, mo fẹ́ kẹ́ ẹ wo ilé tí bàbá wòlíì Olúalọ́ kọ́ fún wọn ní Èkìtì tí wọ́n sì ń gbébẹ̀ tì náà tó máa ń sọ pé ẹran ló ń sun bẹ̀. Màá fi àwọn fídíò àwọn image yẹn sìn, adébíyàrí gbogbo ẹ̀ bó ṣe rí, àwọn láǹfààní àti ìyá ẹ máa wò ní tẹ̀lé ni màá máa sọ̀ láì máa wò compound yẹn rè o, ẹ máa wò compound yẹn lẹ wò ilẹ̀ ń wò yìí, ilé tí bàbá wòlíì Olúalọ́ kọ́ fún wọn rè. Ǹjẹ́ mọ̀ yìí pé ayé kí n sáyọ̀ kan bì ẹ máa wò lọ o, ìkànnì yẹn inú ẹ̀ lẹ́ ń wò yìí o, another view rè o, another view lẹ́yìn rè, another view lẹ́yìn rè, another view lẹ́yìn rè, wájú lẹ́yìn sìn ẹ máa rí sìn, wájú lẹ́yìn rè ilé tí bàbá wòlíì Olúalọ́ kọ́ fún wọn rè o, wájú lẹ́yìn lẹ́ ń wò yìí. Now ẹ tún máa rí ẹgbẹ́ kejì, mo ya gbogbo ẹ̀ ni mo ya nígbà kejì ó lẹ́ ń wò yìí, another view rè o, the same compound ni o. Now ẹ wá wo full house lẹ́yìn wọ́n tún ṣe débi pé gbogbo fẹ́ǹsì ẹ̀ náà ṣe. Now ẹ̀yin tí ẹ̀ ń wò mí ẹ̀ ń wọlé kan lẹ́yìn ẹ̀, mò ń bọ̀ ọjọ́ ìfihàn dáadáa kó lè yé yín ni o, mò ń bọ̀. Ẹ̀ ń wọlé kan lẹ́yìn ẹ̀ tó dàbí dáńsì ẹ̀ tó dá dúró yìí, ilé ta ni? Ilé Major Òbí nìyẹn tó jí àbúrò bàbá Olúalọ́, àbúrò bàbá ìyàwó Olúalọ́, àbúrò bàbá Ìyábọ̀. Ǹjẹ́ mọ̀ ẹ́ pé now ṣe ti wò àbí ẹ máa wò lọ o, ẹ jẹ́ kó tó fi mi hàn yín. Ẹ ti rí fúlàsì yẹn báyìí, ilé yẹn lẹ̀ ń wò yìí, ilé yẹn gẹ́gẹ́ lẹ̀ ń wò yìí, ilé tí bàbá Olúalọ́ kọ́ fún wọn rè. Now ǹjẹ́ wàá mọ̀ yìí pé mo ń bọ̀ o, mo fẹ́ fi kankan yìí ni o, ẹ ní sùúrù o. Now ẹ máa rí pé mo máàkì ilé kan ní green lẹ́yìn,
ilé Major Òbé tó wà lẹ́yìn ilé yẹn nìyẹn, ibi tí mo máàkì ní green yẹn lẹ́yìn storage yẹn ilé Major Òbé ni tí bàbá wòlé olúwa lọ́kọ́ fún Ìyábọ̀, ìyẹn ìyá Ìyábọ̀. Now ẹ wò dáadáa fẹ́ kẹ́ ẹ jẹ́ ìfarabalẹ̀ ẹ tún wò ẹ jẹ́ tún màá wá sọ̀rọ̀ lórí ẹ̀. Báwo ni ilé ìṣẹ̀jẹ̀ ta ló nílẹ̀, kí ló ń tó bílẹ̀ yìí, ǹjẹ́ ló ti mi dalẹ̀ sọ débẹ̀ rí, sọ wádìí débẹ̀ rí, sọ wádìí débẹ̀ rí. Ẹ ní sùúrù o, ẹ máa rí o, ẹ̀yin tẹ̀ ń béèrè pé ilé ò mátà, màá wá sọ nǹkan fún yín, ẹ máa tún ní chaati kan sìn, ẹ farabalẹ̀ kẹ́ wò. Now reality check, God bless you, mo like ìbéèrè tẹ́ bí lọ́wọ́ mi yẹn o, àwọn abéèrè kúta ní kábílẹ̀ rè báyìí. Now mo fẹ́ kẹ́ wò kankan sìn, ǹjẹ́ mọ̀ ẹ́ pé ilẹ̀ yìí ilẹ̀ bàbá Ìyábọ̀ ni, ìyẹn bàbá Òbé tó ṣaláìsí. Ilẹ̀ yẹn àwọn àti àbúrò wọn Major Òbé náà tó ra lẹ̀ yẹn, ṣùgbọ́n ńgbà tí bàbá Ìyábọ̀ pé 30 years tí bàbá yẹn kú, ó ní kí láti pè, ó ní bàbá wòlé olúwa lọ́kọ́ ilé yìí tí wọ́n kọ́ fún wọn. Nígbà wọn náà kọ́ àbí ẹ má gbàgbé pé wọ́n sọ pé ó tó ọdún 5 tí àwọn ti rọ́mọ gbẹ̀yìn, 2021 ó ní bàbá wòlé olúwa lọ́kọ́ lé yìí. Now that 2021 náà ẹjẹ́ máa wádìí gbogbo dájú kájò tó mú bẹ̀. Ohun tẹ̀mí jẹ́ kẹ́ mọ̀ ní pé àlàáfíà ni Ìyábọ̀ Òbé wà. Nà mo bá o ẹ farabalẹ̀, mo máa jẹ́ kẹ́yìn pè mí sórí ètò lásàlẹ̀ yìí. Celestial reality check Rótìmí tẹ̀ ń sọ yìí, ẹ má gbàgbé pé tí bàbá Ọ̀ṣọ́fà rí o tó ní agbára omi agbára aná bàbá Ọ̀ṣọ́fà ń lò, ẹ jájọ wò dáadáa o. Ó bú bàbá Oyèdépò, ó bú Redeem, ó bú Jésù Kristi Olúwa wa. Now ẹ tí ì rí kankan o, ìgbà tí bàbá Òbé pé 30 years kú òní wọn kọ́lé yẹ. Now ní 2021 kí bàbá tó bí bàbá wòlé olúwa lọ tó kú, ǹjẹ́ mọ̀ yìí pé bàbá wòlé olúwa lọ wọ́n kó bàbá wọn, ìyá wọn àti ìyá Ìyábọ̀ lọ Jordan. Ẹ gbọ́dọ̀ bí àbí ẹ wò fídíò ẹ fọ́tò lẹ́ ń wò yìí, ẹni tó daṣọ blue bóra yẹn ìyá Ìyábọ̀ ni o, ìyá tó wà láàrin ìyá olúwa lọ nìyẹn o, bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ lọ́hùn ó ní bàbá tó kú yẹn bàbá olúwa lọ, bàbá wọn gẹ́gẹ́gẹ́gẹ́ tó kú. Ìgbà tí wọ́n ń ṣèrìbọmi fún bàbá ìyá Ìyábọ̀ ní odò Jordan, ìméjì lẹ́ ń wò yìí, ó lẹ́ ń wò yẹn o, 2021 ni o, kì í ṣe nǹkan tó ti pẹ́ o, 2021 ẹ máa wò bọ̀ n fẹ́ kẹ́ bá àwọn méjì yẹn, ẹ wọ àwọn ìyá méjì tẹ̀ ń wò yìí, ìyá Ìyábọ̀ àti ìyá tó bí bàbá olúwa lọ lẹ́ ń wò yẹn, ó lẹ́ ń wò yẹn o, ẹ ti rí àbí 2021 gbogbo tí mò ń sọ fún yín yìí o 2021 ni. Ẹ wo ìyá Ìyábọ̀ ń bì Jordan náà wà yẹn o, bàbá olúwa ló kó wọn lọ o. Now ẹ tún wò wọ́n bì, ó lẹ́ ń wò yìí, ẹ farabalẹ̀ kẹ́ wò dáadáa o, ọ̀rọ̀ sì ń bọ̀ ń bẹ́ o, màá sọ gbẹ̀ details fún yín dára lérò ètò lásàlẹ̀ yìí, ẹ fọkànbalẹ̀ ẹ má kánjú n fẹ́ kẹ́ gbogbo àwọn image yẹn tán kọ̀ọ̀kan ni, ẹ farabalẹ̀ kẹ́ wò dáadáa. Now 2021 gbogbo ilé tẹ̀ ń wò yìí 2021 ni, bọ́lá rò pé ẹ ti rí àbí ẹ ti rí 2021 lórí tẹ̀ ń wò yìí. Now ẹ ti rí àbí ẹ tún wò dáadáa, bàbá tó wà lápá lọ yẹn bàbá yẹn ti kú báyìí, àwọn ni wọ́n lọ sòkú wọn ní Ìfàkì yẹn nílùú bàbá olúwa lọ, àwọn lọ sòkú wọn bẹ̀. Now ìgbà tán kó wọn lọ Jordan nìyẹn, grandmother sọ pé àwọn ń wá ọmọ àwọn pé bàbá wòlé olúwa lọ òkè àtẹ́ǹdì sáwọn, ẹ jọ̀ọ́ báwo náà ṣe mú wọn dé Jordan. Ǹjẹ́ mọ̀ pé ní tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí ẹgbẹ́ Ìyábọ̀ tó ń ṣiṣẹ́ ní Adánimógo TV Adánimógo FM lẹ́kọ̀ọ́, ǹjẹ́ mọ̀ pé arákùnrin yìí ó sì wà lọ́ndà rédíò yìí dọ̀la ó sì ń ṣiṣẹ́ mẹ́. Ẹ jọ̀ọ́ ṣé wọ́n lè máa wá àbúrò èèyàn kí ẹ̀gbọ́n má kó níléeṣẹ́ tó ti ṣiṣẹ́? Ǹjẹ́ mọ̀ pé ẹ̀gbọ́n Ìyábọ̀ tó ń ṣiṣẹ́ rédíò station yìí ó sì wà ń bẹ̀ títí mo ṣe ń bá yín sọ̀rọ̀, ìyẹn Ṣẹ́gun Òbé tètè mi ṣe bá yín sọ̀rọ̀ báyìí ó sì wà ń bẹ̀ o, ó wà ń bẹ̀ dọ̀la mẹ́wàá wà ń bẹ̀ dáadáa. Now ẹ tún wá gbélé yìí, ẹ tún gbélé báyìí from the reliable source, mi ò fẹ́ play first note ni ilé àtúnṣọ́ kì í yín o. Ǹjẹ́ mọ̀ pé ní oṣù June ta lò tán yìí, ǹjẹ́ mọ̀ pé ara àwọn PA bàbá olúwa lọ wọ́n sì lọ sí Èkìtì láti lọ fún ìyá lówó oúnjẹ tán fún wọn ní ìparí oṣù ìyá sì gbà lóṣù tó kọjá yìí oṣù June ta lò tán yìí. Ǹjẹ́ mọ̀ pé bàbá olúwa lọ sì fún ìyá ìyàwó wọn rán wọn PA wọn lọ bẹ̀ láti lọ fún wọn ní owó oúnjẹ tán fún wọn lóṣooṣù.
wọ́n sì wẹ́kọ̀ mú wọn ilé tí wọ́n dẹ̀ ń gbé tí bàbá olúwa lọ́kọ́ fún wọn ibẹ̀ náà ni wọ́n wà kódà ìgbà tó fẹ́ fún wọn lówó yìí tó fẹ́ fún wọn ní owó yìí kì í ṣe kódà wọ́n transfer wọ́n débẹ̀ wọ́n dẹ̀ transfer fún wọn mo dẹ̀ ní rìsíìtì ẹ̀ lọ́wọ́ mo ní rìsíìtì ẹ̀ lọ́wọ́ now táwa ni ká béè lọ́wọ́ ẹ̀ pé níbo ni Ìyábọ̀ Òbí wà ta ni ká béè lọ́wọ́ ẹ̀ màá wá fi chat kan yìí sìn ẹnìkan bá mi chat ṣùgbọ́n mo mọ̀ pé chat yẹn ó ní ìtumọ̀ kan bì kan mo fẹ́ kẹ́ ẹ wò dáadáa ni o ẹ wo mẹ́sẹ̀gì yẹn báyìí ẹ máa wo bó la ṣe ṣe báyìí mo fẹ́ kẹ́ ẹ kà dáadáa ni o ẹ farabalẹ̀ ká ẹ máa wo ẹ̀yin tẹ́ ẹ bá ka mẹ́sẹ̀gì ẹ mọ ẹni tó ṣe é ṣe kó sẹ́ni mẹ́sẹ̀gì sí mi mo fẹ́ kẹ́ ẹ wò báyìí ẹ wo ẹni kẹ́tọ́ mo ṣe fẹ́ pẹ̀lú informant UK mi ò mẹ́ni yẹn gbàtẹ́ ni yẹn mẹ́sẹ̀gì mi ò jẹ́ ni yẹn mọ̀ ó wá kọ mẹ́sẹ̀gì pé ẹni yẹn sẹ́ni fídíò kan sí mi ó wá kọ this is my mom mo ní okay now mo ń bọ̀ bó la ṣe mọ súnmọ́kè díẹ̀ ẹ jẹ́ bá yín súnmọ́kè díẹ̀ gbàtẹ́ ni yẹn kọ this is my mom tán mo ní okay a sọ̀rọ̀ ó wá kọ síbẹ̀ pé ó ní obìnrin mo rò kó bá ń sọ̀rọ̀ ìgbà tó padà pè mí ó ní kì í ṣe obìnrin ọkùnrin ni o ó wá ní the only thing I want you to know is that my mommy is doing great with my brothers ta lẹ́ni yẹn tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí ẹni yẹn ní kí n jọ́ torí Ọlọ́run ó kọ́kọ́ ní kí n búra fún òun dẹ̀ búra fún un pé táàtì wa nìkan mo lè fi síta o pé ṣùgbọ́n mi gbọ́dọ̀ ohun tẹ́mi àtò ń sọ kí n búra fún un pé mi ò ní rìkọ́ọ̀dù ẹ̀ mi ò sì rìkọ́ọ̀dù ẹ̀ torí pé tí n bá ti búra fún yàn màmá dúró lórí ọ̀rọ̀ yẹn ẹ jájọ ká ẹni yẹn kọ síbẹ̀ pé the only thing I will let you to know is that my mom is doing great with my brothers mo wá bèèrè lọ́wọ́ ẹ̀ pé are you one of the children only leave us alone in love God bless you sir good night n tẹ́ni yẹn kọ fún mi nìyẹn o láti jọ yẹn báyìí n tẹ́ni yẹn kọ fún mi nìyẹn God bless you sir good night now ẹ tún kàlẹ́ ẹ̀kan sí o ó ní that is my mom ó sẹ́ndì fídíò yẹn sí mi tán ó wá delete ẹ̀ ṣùgbọ́n gbà tó delete ẹ̀ ó wá kọ́kọ́ máa jẹ́ pé this is my mom ó wá kọ́kọ́ ẹ̀ pé the only one thing I will let you know is that my mommy is doing great and my brothers talent tó bá mi chat yẹn ẹ jáde òfòye gbé ṣé ká sọ pé kan lára àwọn ọmọ ni ṣé ẹ ti gbọ́ àbí chat yẹn nìyẹn o mo fẹ́ kẹ́ ẹ wò ni o mo lérò pé ẹ ti wò ẹ ṣáà rí abẹ́ rí now ẹ wá já bira wa léèrè níbo ni ìyàwó bàbá Olúwa ló wà ta ni ká bi léèrè ẹ̀yin ẹ̀gbọ́n yòókù ẹ já rántí ọ̀la ẹni tó bá mọ òtítọ́ kó sọ òtítọ́ ẹni tó bá mọ òtítọ́ kó sọ òtítọ́ ẹni tó bá dẹ̀ mọ irọ́ pàjẹ́ ó parọ́ gbogbo ẹni tẹ́ ẹ mọ́ sábà sọ̀rọ̀ wọ́n ti gbowó ni wọ́n ṣàwo ni èmi ò gbà kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n kí nǹkan lè dání. lórí ọ̀rọ̀ Prophet Sam Olúwalọ́ àti ìyàwó wọn náà láṣẹ wà yín èèyàn MC White tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí nínú fọ́nrán yìí kódà wọ́n túṣu désàlẹ̀ kòkò ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí tí kò tẹ̀ hàn sẹ́nì kankan rárá tẹ́lẹ̀ bí ti ń wò mọ́ gbogbo ẹ̀ pátápátá lẹ́ MC White bẹ̀rẹ̀ sí ní ṣí lábala láwẹ́láwẹ́ ẹ súnmọ́ bí o ẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí ọ̀rọ̀ Awíkoko ẹ̀yìn Rotimi Daniels gbogbo ẹ̀ pátápátá ni wọ́n yànnàná wọ́n ní Rotimi Daniels ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ o gbogbo ẹ̀ pátápátá lẹ́gbọ́ nínú fọ́nrán ilé tí ẹ fẹ́ wò yìí bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ ìyàwó Prophet Sam Olúwalọ́ gbogbo bí bàbá yìí ṣe ń fáwọn ìyá wọn lówó lóṣooṣù tí màmá yẹn sì ń gbà gbogbo àwọn family members tó kù gbogbo ẹ̀ pátá náà mẹ́nuba náà fọ́nrán yẹn bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ farabalẹ̀ wàá gbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ bó ti ṣe jẹ́ gan ní pàtó ìkànnì Àdàbà tẹlifíṣàn ni wọ́n ń pè bí níbi tá a ti mú wá fún yín àwọn ìròyìn yàjóyàjó ìròyìn ajá àbálẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bí náà lẹ́tì máa láǹfààní láti gbọ́ àmọ́ fún gbẹ̀yànjú tó tẹ́ pẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ní tẹ́ ò tí follow wa àbẹ́ ò tí subscribe ẹ má gbàgbé láti bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí àgọ́ kélébé kan náà bẹ́ẹ̀ notification bẹ́ẹ̀ ni wọ́n pè é òun gangan ní ọ̀mọ̀ta yín lólobó ní gbogbo àkúgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlàyé ó yá ẹ̀ sọ níbẹ̀. àbí tí mo sọ yẹn báyìí kí nǹkan lè da ó làwa wà fún mo mọ̀ ẹ́ pé ńgbà tí bàbá Olúwalọ́ bá ti Europe dé ó ṣeé ṣe kí bàbá Olúwalọ́ padà sọ̀rọ̀ jáde
ṣùgbọ́n mo tún wá ń ro ẹ̀yin fámìlì lẹ́ẹ̀kan sí i ẹ̀yin tẹ́ jẹ́ ìdílé bàbá wòlíì Olúalọ́ mo padà síbẹ̀ tó bá jẹ́ pé ẹ̀yin ẹ̀gbọ́n yòókù pàápàá ẹ̀gbọ́n Ìyábọ̀ tó ń ṣiṣẹ́ ní Adámimógo FM tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ó sì ń ṣiṣẹ́ ń bẹ̀ dọ̀la kò kúrò ń bẹ̀ o kò kúrò ń bẹ̀ ẹ jọ ṣé wọ́n lè máa ṣé èèyàn lè fi àbúrò èèyàn ṣe ibi kéèyàn sì máa ṣiṣẹ́ ń bẹ̀ ẹ jọ sáwọn méjì ọjọ́ lògùn wà mú tòró tẹ̀ ń sọ ní pé wọ́n ṣògùn sí wọn ni wọ́n ṣe gbá ni wọ́n ṣàwo ni wọ́n ṣe kọ́ bá sásì ni sáwọn méjì ọjọ́ lògùn mú sáwọn méjì ọjọ́ lògùn máa mú èmi wọ́n fẹ́ gbẹ ẹ̀yin fámìlì mọ̀ràn lásàlẹ̀ yìí àmọ́ ẹ̀ kó ṣeé ṣe kí ìjà wáyé láàrin bàbá wòlíì Olúalọ́ àti ìyàwó wọn ṣùgbọ́n òtítọ́ oníkẹ́ ẹ̀já jọ sọ fúnra wa mo máa ṣe ojú òkú lẹ̀ kẹ́yìn yóò pè mí sórí ètò yìí lásàlẹ̀ yìí gbogbo tí mo gbé jáde yìí ẹnìkan lè sọ pé image kan la fẹ́ jẹ ok àjẹ image owó oṣù tán fún ìyá lóṣù tó kọjá ok àtúnjẹ owó oṣù náà bí àjẹ owó oṣù náà àbátúfẹ́ àbí bó ni tẹ bá sì ní á post yẹ receipt yẹn á tún post yẹ àbí tí mo sọ yẹ yín sìn èmi ò ní kọ́ lọ́mọ mọ́ wọ̀ mọ́ ṣùgbọ́n ẹja gbọ́dọ̀ gbogbo dájú ká sì di òtítọ́ mú torí pé bíbélì kan tó yẹ wá pé ìwọ yóò mọ òtítọ́ òtítọ́ yóò sì sọ́dọ̀ òmìnira ẹ yẹ ká di ní títí òtítọ́ mú ẹ má wà torí pé afẹ́ ní fọ́lúwà ẹ wá wò báyìí Mr. Rotimi Daniel gbogbo tó ń ṣe àákàn sọ̀rọ̀ tètè pásọ̀ kan lẹ́nìí pásọ̀ kan lọ́la ni ọmọ yẹn ti pè mí sórí ètò yìí ẹ pè mí live màá gbé fẹ́yìntì ẹ bá pè màá gbé 07031857277. hello ẹ káalẹ́ o ẹ káalẹ́ sà yes sir. orúkọ yín sà. orúkọ mi ni Pastor Lálẹ́yẹ Lókè Abíọ́dún látìkó. ọ̀rọ̀ là ń sọ lórí ètò yìí. bàbá ọpọlọ yín ò ní dàrú lórúkọ Jésù. àmín Jésù Kristi. ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí Ọlọ́run tó lè fún yín ṣe kò ní padà lẹ́yìn yín. àmín Jésù Kristi. ṣẹ́rí ibi tẹ́ ti bá ṣe ìdè èmi gbàgbọ́ pé ẹ ti jẹ́ kí everybody ti mọ ibi tọ́rọ̀ yìí fi sí báyìí. ìyá gbowó oṣù lóṣù tó kọjá yìí. lágbà lọ́wọ́ Ọlọ́run. ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ ti fi rẹ̀ hàn kò ní ìdíkẹ́ tí ẹ sọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí mọ́ ọ̀rọ̀ gan ti sọ rẹ̀ mi ò ní parọ́ tàn yín sà. ìyá ò ọmọ o mo lè fi gbogbo ẹnu sọ fún yín pé Rotimi Daniel pẹ̀lẹ́mi antichrist tó wà nínú ẹ̀ ló jẹ́ kán lọ báyà yẹn kán fẹ́ dì sí fi gbogbo àgbáńlá ayé ṣùgbọ́n Ọlọ́run tó kì í sí nínú òkùnkùn ó ti fi ìmọ́lẹ̀ ara ẹ̀ hàn báyìí torí pé ìmọ́lẹ̀ tó máa ń gbé òkùnkùn mi ni ó ní ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí òkùnkùn kankan ò sì lè borí ẹ̀ ìmọ́lẹ̀ ó ti fi gbogbo ọ̀rọ̀ hàn mo dẹ̀ gbàdúrà fún yín pé bàbá gbogbo ibi tẹ́ ẹ bá dé láyé ojú ò ní tì yín lórúkọ Jésù mo tún sọ bí ẹni tó ní ìdánilójú nínú agbára Ọlọ́run gbogbo ibi tẹ́ ẹ bá dé torí pé ẹ̀yin lẹ tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ gbogbo aráyé ń gbọ́ mi wọ́n dẹ̀ ń rí yín wọ́n dẹ̀ ń wò yín lórúkọ Baba Tọmọ Tẹ̀mí Mímọ́ òkùnkùn ò ní borí yín lórúkọ Jésù ẹni tó bá wá fẹ́ gbógun tì yín o ọ̀run máa gbógun ti gbogbo wọn pátápátá o Jésù Kristi Olúwa àtolùgbàlà wa o. àmín lórúkọ Jésù. God bless you sir. Thank you sir daddy. Amen. God bless you. ẹ ṣé sir. Yes sir. 07031857277 nọ́mbà tẹ́ ẹ pè sí nìyẹn màá ṣe ojú òpó lálẹ́ yìí ẹ̀yin èèyàn tẹ́ máa ń pè mí lábẹ́ aṣọ ẹ pè mí sórí ètò ẹ má bẹ̀rù kò sí tí Rotimi ó fi ń ṣe ṣé ẹ mẹ́ntẹ́ gbàgbọ́ ni tẹ́ ẹ bá mẹ́ntẹ́ gbàgbọ́ ó ní olódodo yóò náyà bíi kìnìún olódodo yóò náyà bíi kìnìún ni Bíbélì wí ẹ lè pè mí sórí WhatsApp ẹ lè pè mí sí normal call 07031857277 nọ́mbà tẹ́ pè mí sí nìyẹn ẹ má jà bà ìgbàgbọ́ jẹ́ ẹ má jà bà ìgbàgbọ́ jẹ́ hello hallelujah sir hello hallelujah ẹ kálẹ́ o ẹ kálẹ́ sir ẹ kú ètò God bless you my brother ya Olúwa ṣeun so à ń gbádùn ètò yẹn bẹ ṣe ń ṣe o Ọlọ́run á dẹ̀ máa kún yín lọ́wọ́ ṣiṣẹ́ àmín Jésù Kristi Ọlọ́run á ràn yín lọ́wọ́ àṣírí èṣù Ọlọ́run á tú láàrin wa àmín Jésù Kristi mo inú mi dùn bẹ ṣe ń ṣe àwọn iṣẹ́ yẹn torí pé ẹ mú àwọn ẹ̀rí jáde ṣó ti yé bẹ́ẹ̀ ṣe ń fi picture màmá hàn wá ní 2021 ìgbà tó ń gbé wọn lọ Jerusalem tẹ́ ń fi picture ilé tí Pastor Olúalọ́ kọ́ fún màmá ẹ jọ̀ọ́ ṣé a lè mọ ibi tí ìyàwó Olúalọ́ wà ṣó ti yé yín ṣé kèmí wá dá yín lóhùn bẹ́ẹ̀ni ṣé kèmí dá yín lóhùn ṣé ẹ bá bẹ̀rẹ̀ rèésì program dáadáa bẹ́ẹ̀ni now ṣé ẹ rántí interview tí mo ṣe fún màmá Ìyábọ̀
bẹ́ẹ̀ni. now ẹ má gbàgbé pé nígbà kan bàbá Olúalọ́ pé bàbá ìyá sọ wípé bàbá Olúalọ́ pé àwọn wípé màmá ẹ bá mi sọ fọ́mọ yín kó kó ọmọ wá fún mi mo fẹ́ rí àwọn ọmọ mi tí ò bá ṣe bẹ́ẹ̀ mi ò ní gbà wọ́n mọ́ṣẹ́ rántí statement yẹn. bẹ́ẹ̀ni mo rántí. now láàárín yẹn kí ló wà láàárín wọn gẹ́gẹ́ bí ènìyàn yín náà jọ wò. Anyway, nǹkan tí mo fẹ́ try láti contribute ni pé gbogbo yín tẹ̀ ń ṣe iṣẹ́ lórí ọ̀rọ̀ yìí ohun tó jẹ́ public interest fún everybody gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ lókè òkun àti ní Nàìjíríà tó ń dá sí ọ̀rọ̀ Pastor Olúalọ́ àti ìyàwó ẹ̀ wọ́n dá sí nítorí ọ̀rọ̀ kan nítorí abiamọ àti ìtara ènìyàn ṣó ti yé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ̀rọ̀ kò sẹ́ni tó family Olúalọ́ kò dẹ̀ sẹ́ni tó mọ̀ ìyàwó ẹ̀ ṣó ti yé yín ẹ̀yin fúnra yín dẹ̀ ń sọ̀rọ̀ ọmọ sẹ̀lẹ̀ ní gbogbo èèyàn mọ̀ so bẹ́ẹ̀ ọ̀rọ̀ tẹ dá sí yín sìn ẹ dá sí nítorí pé ẹ fi concern lẹ ṣe dá sí so Rotimi Daniel gbogbo everybody tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ nítorí pé ìyá tó bí ọmọ tó jẹ́ abiyamọ ó lóun ò rí ọmọ òun ò bá sọ̀rọ̀ ẹ lè blame ìyá àjẹ lè tako ìyá ò ní dementia kì í ṣe pé ó dàgbà pé orí ẹ̀ ò pé kì í ṣe pé ó ṣàìsàn ó lè sọ̀rọ̀ tó bá wọn Pastor Olúalọ́ kó kọ́lé fún l'Abuja kó kọ́lé ní Lekki Èkó Atlantic kò tó pé ọmọ mi dà mo fẹ́ rọ́mọ mi mo fẹ́ gbóhùn ẹ̀ ìyẹn ni simple ẹ má ṣe rí àwọn picture tẹ fi hàn wá yẹn ó ṣò pé ṣe investigation lẹ close mọ àwọn 1 or 2 maybe family lẹ ṣe ń get àwọn update yẹn but yìí tó máa jẹ́ pàtàkì tí gbogbo èèyàn tó ń gbọ́ yín máa fi sọ pé ẹ káàrí ẹ kú iṣẹ́ kí ló máa take ìyàwó Olúalọ́ tó bá wà láyé tó jẹ́ wà healthy láti bó jẹ́ voice note lásán sí yẹ ẹ tó bá tiẹ̀ bẹ́ anybody sọ̀rọ̀. reality yes sir. ṣé ń gbọ́ mi ẹ rí chat kan tí mo play fún tí mo show fún yín sí. chat yẹn ò show pé ọmọ Olúalọ́ nìyẹn chat anybody lè chat yín kó send the message yẹn that doesn't justify that ọmọ ẹ̀ nìyẹn. nǹkan tẹ̀mí kan rò láàrin yẹn ni wípé gẹ́gẹ́ bí òye tèmi àti gbogbo àwọn ìwádìí tá a ṣe ni wípé ìyàwó bàbá wòlíì Olúalọ́ àtàwọn ọmọ wọn wà lálàáfíà ẹ kọ́kọ́ dìyẹn mú. tó bá wà lálàáfíà kí ló máa tẹ̀kí woman yẹn kó má bá ìyá tó bí lọ́mọ abiyamọ kó má bá sọ̀rọ̀ ṣó ti yẹn tó bá tẹ̀jẹ́ pé kò fẹ́ bá sọ̀rọ̀ kan sọ̀rọ̀ á pè ìyá ẹ̀ á bá ìyá ẹ̀ sọ̀rọ̀. ní fámìlì wọn gan awádìí débi pé ẹ jọ kí ni social handle Àyàbọ̀ wọ́n jẹ́ kó yé wa pé ó jẹ́ èèyàn láti kékeré tó yẹ pé yes kò ní interest social media. àwa ni kí ló tó sọ̀rọ̀. ẹsà ìyẹn mi lè gbà yẹn ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí ò bá bá anybody sọ̀rọ̀ láyé yìí ìyá tó bí á bá sọ̀rọ̀ àbí ọ̀kan lára àwọn brọ́dà yàtì á bá wọn bó tẹ̀ jẹ́ voice note ló máa send kí ló ṣẹlẹ̀ gan ṣé Pastor Olúalọ́ jẹ́ kí ìwọ̀n àbó jẹ́ ìwọ̀n tó fẹ́ pàjẹ́ tó máa fi ní kó má jáde àbí kó má bá yàn sọ̀rọ̀ kò yé yín awuyewuye tó wà lórí kéèsì yóò ti pọ̀ jù tí woman bá wà healthy tóun gan bá fẹ́ mental health ìyá tó bí tóun náà jẹ́ fẹ́ dàgbà tó fẹ́ jẹun ọmọ tí ò fẹ́ dààmú lórí ọmọ ìyá yẹn ti dààmú lórí ọmọ Pastor Olúalọ́ ò bá kọ́ ilé sí London fún ìyá ẹ̀ kò tó pé ọmọ mi dà ọmọ ọlọ́mọ ń jẹ́ so gbogbo ọkọlé wọn ṣò garage wọn ṣò Jerusalem yín òun kò kan lọ́hùn ibi tó ọmọ wà ló máa tà Pastor Olúalọ́ bímọ òun náà jẹ́ máa jèrè ọmọ ẹ̀ so ohun tí ìyá yẹn fẹ́ ni pé kọ́mọ mi pè mí kó bá mi kó sí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kan tó ṣe iṣẹ́ lórí iṣẹ́ yìí tí anybody bá fẹ́ ka yìn wọ́n pé ẹ ṣe ẹ kú iṣẹ́ ẹ jẹ́ kí ìyàwó Pastor Olúalọ́ kó bá ìyá ẹ̀ àbí ọ̀kan lára àwọn fámìlì ẹ̀ kó bá wọn sọ̀rọ̀ pé mo wà lálàáfíà o mi ò fẹ́ dá sí social media o ẹ fi mí lẹ̀ ẹ yé drag mi simple as ebi tí wọ́n ń pààyàn sí yẹn náà nígbà tí yẹn ò jẹ̀ jáde tí gbogbo èèyàn bọ́ sórí line tọ́kọ̀ ń ṣe defence everybody ń ṣe attack wọ́n ṣe the Pastor Olúalọ́ ìránṣẹ́ Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run àmọ́ ìránṣẹ́ Ọlọ́run nínú Bíbélì àmọ́ ìránṣẹ́ Ọlọ́run everywhere èmi ò dá wọn lẹ́bi o mi ò jẹ̀dá èmi ìsín mẹ́ngbà tó Ọlọ́run pé Pastor Olúalọ́ kò sẹ́ni tó Ọlọ́run ló pe olúkálukú lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ tó ń tí gbogbo èèyàn sọ ni pé ẹ jọ arábìnrin ẹ̀ ń bo ló wà ẹ sọ̀rọ̀ ẹ lọ́lọ́run ní kẹ́ máa sọ̀rọ̀ àwọn èèyàn dẹ̀ ń dá sí ìyá tó dẹ̀ ní ọmọ fún ara ẹ̀ ìyá ń jáde pé òun ò rọ́mọ láti oyè ọdún báyìí ẹni brother ẹ̀ kan web sister ẹ̀ kan gbogbo yẹn ò kan public ohun tó kan public ni pé níbo ni woman yìí wà well àdúrà wa ni pé kọ́lọ́run jẹ́ kó wà lálàáfíà. Celestial reality check ṣe ń gbọ́ mi mo ti sọ̀rọ̀ kan lórí ètò yìí rí lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí wípé kí àwọn fámìlì ìyá Ìyábọ̀ ìyẹn fámìlì Òbé kí wọ́n lọ sí state headquarter lẹ́kìtì kí wọ́n lọ report gbogbo àwọn kò sẹ́ni tó ga jòfin lọ láyé kò sẹ́ni náà lábẹ́ ọ̀run tó ga jòfin lọ nígbà ayé Timothy Adékòkè ìlú Ilé-Ifẹ̀ àti social media Oríyọmí Hamzat àti àwọn ọlọ́pàá ẹni kó jẹ́ kíṣẹ́ yẹn easy àti sábàkẹ́tì ẹ̀. because àwọn ẹbí Timothy jáde wọ́n ké gbàjarè gbogbo ọjà ló pariwo síta but nísìnyí wọ́n fi ìyá yẹn nìkan lẹ̀ ìyá yẹn nìkan là ń gbóhùn ẹ̀ olùkọ́ ló grant àti Fúnkẹ́ nìkan ló sọ̀rọ̀. ṣé àwọn ọmọ tó kùn fẹ́ jáde sọ̀rọ̀ ni ṣé wọ́n rí sísá wọn ni àbí nǹkan kan wrong tó bá jẹ́ pé ara ìyá ò yá tí ìyá bá ní dementia káwọn ọmọ ẹ̀ jáde kó sọ fún apára àwọn ìyá wọn ò yá o pé Yaba ló ti sá kúrò ká lè mọ̀ pé Yaba ló ti sá kúrò ẹ̀ jáde gbogbo yín dákẹ́ owó tó ènìyàn ni owó ò lè tó yàn náà ohun tí mo sọ lórí ètò ni pé tí wọn bá ti jáde kí wọn lọ report police station aníjọba Nàìjíríà wọn á dẹ̀ invite bàbá Wòlíì Olúalọ́ òkè ọmọ tó mú travel bí olùgbòrò ẹ̀ sí
ṣe pé ìyẹn easy báyẹn ariwo yẹn á reduce because nǹkan tó ń dùn èmi jù láyé ò ní wípé ọ̀rọ̀ yìí ti ń tabára lé ó ń tabára oko ó ta dada ó da lọ́dọ̀ bàbá wòlíì o ó ta lọ́dọ̀ bàbá ọ̀ṣọ́fà ó ta dada ó ta lọ́dọ̀ anybody pé gbogbo àwọn pastor gbogbo àwọn wòlíì wọn bàbá wa di scam. no ẹ concentrate lórí focus nǹkan tẹ̀ ẹ́ handle ṣẹ́rí. nǹkan tá a bá dé bẹ̀rẹ̀ ẹ máa gbọ́ ẹ ní sùúrù nǹkan tá a bá dé tẹ́ bá wọ program lánàá mo ti treat yẹn lánàá tí mi ò bá ní information lẹ́nìí lórí ọ̀rọ̀ bàbá olúwa lọ́yìn mo ti sọ pé ìgbà tí mo sọ àwọn èèyàn nígbà tí mo ṣe program last week pé the more tí n bá ṣe ń gbọ́ update títí tá a fi máa rí ìyàbọ̀ olúwa lọ ni màá máa ṣe kíni ni màá máa fún wa ní update. ẹ jẹ́ kí n fún yín ní instances kan ṣe rántí kéèsì ọmọ Jùmọ̀kẹ́ George Ọlájùmọ̀kẹ́ George tí ìyá sọ pé òun ò rí ọmọ òun láti bí ọdún 4 àbí bẹ́ẹ̀ kọ́ ṣe mọ̀ pé ọ̀sẹ̀ yẹn la contact la bẹ̀rẹ̀ sí ń bá wọn Mali tí ọmọ wà bí ọmọ ò ṣe sí lórí WhatsApp kò sí lórí Facebook kò sí lórí social media kankan but àwa ọmọ yẹn jáde wọ́n dẹ̀ lọ gbé àwọn èèyàn lọ kò síbi tíyàwó Pastor Olúwalọ lè wà ní abẹ́ ọ̀run ní ayé yìí tí ọmọ Nàìjíríà ò sí ń bẹ̀ kò dẹ̀ sí ibi tí ìyàwó Olúwalọ wà ní ayé yìí kó má sí lórí social media ẹnì kan tàbí méjì wọ́n á dá mọ̀ tàbí kán dá ọmọ ẹ̀ mọ̀ àbí church tó ń lọ kí wọ́n mọ̀ pé ọmọ pastor so wọ́n lè sọ pé àwọn yẹn ò sí lórí social media ṣé bí àwọn èèyàn tó wo fídíò tí Dr. Biola ṣe fún ìyá Ọlájùmọ̀kẹ́ George àwọn ni wọ́n lọ fi hàn ọmọ ẹ̀ pé Biola ìyá ẹ̀ ló ń wá ẹ lọ́dún 4 ò bá yẹ ẹ sọ̀rọ̀ ṣó ti yẹ yín ó dẹ̀ padà wá sílé so eléyìí ń sìn bó ṣe ń di pé à ń paláró ó ń lọ́wọ́ ẹnu ó bí ìfúnra. ó lè mí ṣe ń bẹ àwọn ìdílé Òbé ìyẹn ìdílé Ìyábọ̀ Òbé wípé kí wọ́n jọ̀ọ́ àwọn tó bá ń bá ọmọ yìí sọ̀rọ̀ nù wọn kàn jẹ́ ká mọ̀ tó bá dẹ̀ jẹ́ pé wọn. ọmọ yẹn ò wúlò fún wọn tó bá wúlò fún wọn wọn á jáde kò wúlò fún wọn so àtòkù àtàyè ẹ kò sún wọn fún wọn tó bá sún wọn fún wọn tó bá kà á sí ilé èèyàn ajá ìyọ̀bọ̀n sọ ọmọ ìyẹn wa. ẹ fìyà yín nìkan lẹ̀ ìyá yín nìkan dá pariwo. bọ́ ti tèmi ni pé ibi tọ́rọ̀ yẹn ń lọ dé yìí kò sẹ́ni tó lè sọ pé Pastor Olúwalọ ọwọ́ ẹ̀ mọ́ àbọ̀wọ́ ẹ̀ ò mọ́ àjẹ́ lè gba ọ̀rọ̀ ẹ̀ gbọ́ against ìyá tó bí ọmọ fúnra rẹ̀ kò sí ọba onídàájọ́ yẹn tó lè sọ̀kalẹ̀ látọ̀run wá dá ẹjọ́ yẹn pé ìyá arúgbó tó ń fi iwú sọ pé òun wá ọmọ o irọ́ ló ń pa Pastor Olúwalọ ló wà lórí ìtọ́ kò sí ẹni tó lè ṣe ìdájọ́ yẹn pé abiyamọ tó bí ọmọ yẹn ń parọ́ pé òun ò rọ́mọ ìyẹn kò possible so ọ̀rọ̀ ẹ̀ Pastor Olúwalọ ẹ jẹ́ kó máa bẹ Ọlọ́run káwa náà jẹ́ bá bẹ Ọlọ́run kí ìyàwó àtàwọn ọmọ ẹ̀ kí gbogbo wọn wà lálàáfíà tí ìyàwó ẹ̀ bá dẹ̀ papòdà tí ò sí láyé kò ń ṣe nǹkan tó difficult náà ẹ jẹ́ jáde ẹ sọ evidence máa wà death certificate and order ààrẹ òyà ni ó sì kí nǹkan báyìí ló ṣe wọn ṣáà lè sọ pé wọ́n ló mọ̀ bẹ̀ sí lọ́rùn but eléyìí tó ń di pé ẹ̀mí mọ́ ní kí n má sọ̀rọ̀ ẹ̀mí mọ́ ṣe máa ní kó má sọ̀rọ̀ tó bá yẹ pé ìlú tó lọ́ba tó níjòyè ní táwọn òbí ẹ̀ àtàwọn ẹbí ẹ̀ tó máa lọ sí police ọlọ́pàá ò ti ní gbé Pastor Olúwalọ wọ́n ti seize passport rẹ̀ wọ́n ti jẹ́wọ́ ibi tó ọmọ wà. sẹ́rí nǹkan ò ní ṣe yín ohun tẹ̀mí gangan sọ látijọ́ nìyẹn pé yes kí wọ́n lọ report tó bá report even paper lè gbé tí pépà bá gbé tí pépà tí newspaper bá gbé even kọ́má lè hand over lé bàbá Olúwalọ lọ́wọ́ tí pépà bá gbé pé Prophet Olúwalọ kìnìkan o ṣẹ́jà Èkìtì o mọ̀ pé á kàn wọ́n lára á wà bẹ̀rẹ̀ sí mọ́ òtítọ́ but àwọn family nígbà tí màtí nìkan sọ̀rọ̀ mo ní wà ìtẹ́ lọ sí station aláwọ̀ fẹ́ lọ police station ẹ̀gbẹ́ ẹ̀kẹ́ tó wà ń bàdàn ló sọ bẹ́ẹ̀ fún mi mo ní àǹtí wà ìtẹ́ lọ police station ẹ lọ report to station tẹ́ bá report wọn competition aláwọ̀ fẹ́ lọ station àwọn bílífù pé social media máa solve ẹ̀ mo wá ní kò lè solve ẹ̀. social media ò lè ṣèdájọ́ fún anybody kò sẹ́ni tí social media lè ṣèdájọ́ fún ariwo lákọ̀ máa pa ariwo ni gbogbo àwọn máa pa lórí social media ibi tí ìdájọ́ wà process ni alàgbà Rótìmí àbí kí ló ń jẹ́ Rótìmí Daniel ó yẹ kóun náà ti mọ àwọn advice tó ń lè fún àwọn family tó ti yẹn ó yẹ kó mọ advice tó ń lè fún wọn ohun tó yẹ kó sọ fún wọn ìgbésẹ̀ tó yẹ kó ń gbé ó ń ṣe pé ká kàn pariwo lórí social media ẹ wo gbà tí ọmọ yìí sọnù kí ọmọ lásùn tí gbogbo wa ń wá nígbà tọmọ yẹn sọnù ṣé àwọn ẹbí ẹ̀ ò ti lọ rìpọ́ọ̀tù ní police station ni wọ́n rìpọ́ọ̀tù náà. ó dẹ̀ help investigation yẹn. ibẹ̀ yẹn ló ṣẹ̀ṣẹ̀ ti lè kan social media kì í ṣe ọ̀rọ̀ tẹ́ ẹ̀ tí ì sọ fáwọn ọlọ́pàá táwọn ọlọ́pàá ò ti ẹ̀ ní report kódà àwọn ọlọ́pàá already àti ṣe nǹkan kan tí social media fi bẹ̀rẹ̀ sí ń dá sí tí Oríyọmí Hamzat fi dá sí tí Ìyá Alájẹ fi dá sí dídá sí tí gbogbo wọn dá sí òun ló pressurize àwọn ọlọ́pàá láti ṣe nǹkan but ẹjọ́ ò tí ì dé ẹ̀dọ̀ ọlọ́pàá orí social media ló wà kò sí ìdájọ́ ta fẹ́ dá kò sẹ́nìbọ̀dì tó jẹ́ authority lórí social media a kàn máa pariwo ń bẹ̀ ni ọ̀ǹtí tí wọ́n bá lọ sẹ́dọ̀ àwọn ọlọ́pàá lọ ṣe nǹkan ẹ kú iṣẹ́ ẹ kú ètò ẹ máa bẹ́ẹ̀ tó la wà pẹ̀lú yín ẹ ṣe. 070318572 gbẹ̀ntẹ́ ń pè mí ìpè ló ń wọlé síbí o èmi kọ́ ni mi ò gbé pé yín o 07031857277 070. hello hello ẹ kálẹ́ o. ẹ kálẹ́ sà ẹ kú ètò. ẹ ṣe kan ní sàrúkọ yìí sà. Adé ló ń sọ̀rọ̀.
yes eléyìí tí mi kàn fẹ́ dá sí nínú gbogbo ẹ̀ ni pé lóòótọ́ eléyìí tí mi bá lẹ̀ pé last month pé ìdá yẹn ń gbà èmi rí kíní pé gẹ́gẹ́ bí òye ti tèmi tí arábìnrin bá sọnù lóòótọ́ àti lódodo ó máa ká wọn lára ìyá ọ̀dẹ̀ ní gba owó mọ̀ nígbà tí bóyá fámìlì wọn kan tó di adánimógo ní Èkó níbẹ̀ yẹn definitely níwòye tèmi àyìn tí ìyẹn ò sọ dànù do bóyá wọn lè fẹ́ bà bàbá lórúkọ jẹ́ ni èmi ò ṣàmọ̀ yẹn but tí kinní bá ń lọ bẹ́lẹ̀ ìyàwó gangan fúnra rẹ̀ ó yẹ kó jáde síta tó bá yẹ pé kóun fúnra rẹ̀ sọ̀rọ̀ pé èmi ni o kò sí bí ìjà ṣe lè wà láàrin ọkọ àti ìyàwó kí ọ̀rọ̀ yẹn kó escalate tútó yẹn kí ìyàwó má jáde síta kó má sọ̀rọ̀ kó dẹ̀ pé àwọn méjì pé náà rí bá sọ̀rọ̀ nù wọn ó yẹ kán gbé ìgbésẹ̀ tó tó àti tó yẹ ká lè mú tọ̀rọ̀ because gbogbo Rótìmí Daniel gbogbo àwọn pásọ̀ ló ti kó papọ̀ nǹkan tọ̀rọ̀ ẹ̀dẹ̀ máa dárí lórí ni wọ́n bá ilé sùn wọ́n bá gbá sùn wọ́n bá àwo sùn ohun tó máa ń bí mi nínú ọ̀rọ̀ ni pé àwọn tó wá bá sùn yẹn wàá kọ́ bàjú wọn because èmi ò bìlífù náà ọ̀rọ̀ ẹ̀ mọ́ tóbi ti tẹ́ èmi ò bìlífù náà ọ̀rọ̀ máa yẹn mọ́ because kò sí program tó gbé jáde wọ́n bá yàn sùn wọ́n ṣé bẹ́ẹ̀ làwọn obìnrin yẹn náà ṣe useless tó ni ṣé bẹ́ẹ̀ náà ṣe useless tó yẹ pé àwọn nìkan náà rí bá sùn káàkiri láti gbà tí pásítọ̀ ti bá sùn kò sẹ́ni bọ́dì tó bá sùn mọ́ ṣùgbọ́n torí pé ẹ rí pé ìránṣẹ́ Ọlọ́run ilé òun lè fi ń gbẹ́ ìdí ẹ̀ tó dẹ̀ kó lè rí bẹ́ẹ̀ mo adé káyé gba àwọn tí máyín tó ti gbé ṣèpè Adébóyè ò gbé ṣèpè ó dẹ̀ bàbá yẹn dàgbà tó yẹn ó sì ń ka Bible with that glass wo ò tí ì tó lọ́jọ́ orí. ọmọdé mélòó ni Rótìmí àmì tó ló kó ṣe dreadlock. àbí o ò tí ì tó lọ́jọ́ orí o lè tó dá sí mẹ́ta nígbà tó a ti máa fọ̀ pátì bàbá yẹn ṣì ń rìn ó sì ń yan ó dẹ̀ ń ka Bíbélì without using glass o bẹ̀ sí nígbà bàbá yẹn òun gbé wọn ṣèpè o dẹ̀ fẹ́ dàgbà. tọ́ máa ní kán wà dóò fúnra rẹ̀ ṣé òun náà níyàwó sílé ṣé òun náà ṣé virgin òun fúnra rẹ̀ àbí ṣé òun fúnra rẹ̀ ẹni tó disvirgin ṣé òun ló gbé sílé sóòsà kọ́lọ́run kó ṣàánú kí àwọn fámìlì ẹ̀ kan jáde síta gbogbo àwọn yẹn kan jáde síta ọmọ wa ọ̀sọ́dànù ṣèbí kan náà ilé iṣẹ́ sọ pé ó sọ̀rọ̀ bóyá nǹkan náà àwọn ọmọ ẹni pé ìyá ń wà láàláìfù ó wà ní àláìfù tó ń gbádùn ok àwọn tó sọ̀rọ̀ pé olú alọ́dé France torí mò ń fọ́lọ̀ program yẹn pé olú alọ́lọ́ France ó kanlẹ̀kùn wọn ò jẹ́ kí bàbá wọlé wọn ò jẹ́ kó wọlé so èwo la fẹ́ gbàgbọ́ náà rẹ ẹ̀ẹ́dẹ̀ jáde síta ó dẹ̀ ń bàbá lórúkọ jẹ́ bàbá náà káwọn náà kó jáde síta kán sọ̀rọ̀ báyìí ni ok ẹni pé kókó ọmọ wa ó ṣàníkan tí ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ kó tó di pé ó sọ pé kókó ọmọ fún un ó ṣàníkan tó máa ṣẹlẹ̀ láàrin wọn so kán máa lọ rò pé bóyá ìjà tó ti wá ṣẹlẹ̀ pé kán wá rò pé the next thing bóyá tí bàbá bá wá kú kán ṣàṣedé láti rẹ̀ yẹn kí family wọn jáde síta kí arábìnrin náà kó jáde síta kó náà wá sọ̀rọ̀ so kí gbogbo nǹkan tó ń rúnlẹ̀ kó lè tán so bó ṣe jẹ́ nìyẹn sá. God bless you. Ẹ ṣé gan ni sá. Amen. Ẹ ṣé gan sá. Yes. 07031857277 ẹ̀yin tẹ́ ń pè mí ẹ ní àǹfààní àti pè padà 07031857277 Ìyábọ̀ you need to speak okay more strength brother try to edit the right of edit okay type orí kìíní nìyẹn o orí type orí yẹlẹyẹ 07031857277 nọ́mbà tẹ́ pè sí nìyẹn 07031857277 gbẹ́ntẹ́ ti pè mí pátá ẹ tún mi pè ìpè yẹn ti pọ̀ ń bì yìí ìyẹn pọ̀ ń bì ìwọlá wàá pè báyìí ìwọlá gbé ń bẹ̀ báyìí 07031857277 nọ́mbà tẹ́ náà fà ní àti pè mí sí nìyẹn 07031857277 oníṣẹ́ tẹ́ ti gbọ́ lélẹ́wẹ̀ láṣálẹ̀ yìí fẹ́kẹ́ yóò sọ̀rọ̀ sóńtà gbéyàwó láṣálẹ̀ yìí ẹ jọ̀ọ́ ibo ni Ìyábọ̀ Òbí wà gangan Mr. Rótìmí ṣiṣẹ́ ẹ̀ débi yẹ kó o ṣiṣẹ́ dé mọ́kàn máa mú òbí lóbìí mọ́ mọ́ àìnámọ́jò kó kàn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sáwọn tí ò yẹ kó sọ̀rọ̀ sí tí ò yẹ kó rí bẹ́ẹ̀ 07031857277 gbẹ́ntẹ́ máa ń pè mí lábẹ́ aṣọ pátápátá ẹ pè báyìí o mọ̀ pé aláàánú lọ́lọ́run kò ní fi mi àti ń sílẹ̀ kò ní fi wá sílẹ̀ láéláé ojú òsì ní tiwa mo nígbàgbọ́ wípé ìjọba ọ̀run àpáàdì kò ní borí ìjọ rẹ̀ láéláé kò ní borí ìjọ rẹ̀ ó sì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni kò sí bí agbára ẹ̀mí òkùnkùn ṣe tóbi tó láyé yìí tí ó borí ẹ̀ lọ́dọ̀ tó sì wà ńlẹ̀ yìí ọlọ́run ọ̀gáàgò yóò bá wa dá sí i mo nígbàgbọ́ bẹ́ẹ̀ yóò bá wa tàmálẹ̀ sí i 07031857277 nọ́mbà tẹ́ pè mí sí nìyẹn àwọn ará bí mo mọ̀ pé ńgbà tó bá sọ̀rọ̀ báyìí á tún bẹ̀rẹ̀ sí ní oríṣiríṣi èpè tẹ́tù máa ń ṣẹ́ torí ẹ láìkè èpè dáadáa Ìyábọ̀ need to speak to her family okay good àrí bẹ́ẹ̀ bàbá Narrowway olùṣọ́ àgùntàn Narrowway mo kí yẹn ẹ̀kọ́ àsìkò yìí o ẹ̀kọ́ àsìkò yìí sà
olùṣọ́ àgùntàn Narrowway láti ilé àwọn olùṣọ́ àgùntàn gidi tá a mọ̀ lílé yìí tá a mọ̀ lílé yìí tí kì í ṣe pé àwọn olùṣọ́ àgùntàn bẹ́ẹ̀ àmọ́ àwọn olùṣọ́ àgùntàn ẹ jẹ́ mi fàṣọ kí bàbá wa olùṣọ́ àgùntàn Solomon Akínṣọlá tí wọ́n tún sọjọ́ òbí lẹ́ni àwọn olùṣọ́ àgùntàn tòótọ́ lílé yìí bó bá tún wù yín ẹni mi ò sọ́dà ẹtún ni mi ò sọ́dà ẹni mi ò sọ́dà ẹtún mi pè é sẹ́ ẹ̀mí ìbíbú ẹ̀ lọ́wọ́ ìpè wo ló ń jápè mọ́ra wọn bì kì í jára wọn kì í ṣèmi ni mò ń jápè o ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ lílé yìí ẹ jẹ́ àjọ gbà yìí pé ilé ayé tá a wà yìí òtítọ́ ló yẹ ká gbé lọ́wọ́ gbogbo tá a bá sì ṣe pátápátá ẹjá máa ṣèwádìí àwọn onígbàgbọ́ wà ẹ̀yin tẹ́ ẹ sì ń wá wòlíì kiri ohun tẹ́ ẹ bá ti rí ń bẹ̀ ní kẹ́ ẹ fojú dà ìwọ tó nígbàgbọ́ nu Jésù tó gbàgbọ́ irú yín Rótìmí Daniel ló fi yín ṣe topic lórí program gbàtẹ́ mẹ́ntẹ́ gbàgbọ́ ṣùgbọ́n tẹ́ bá mẹ́ntẹ́ gbàgbọ́ ni ẹ̀yin ìdílé Ìyábọ̀ Òbé màá tún gbà yín mọ̀ lẹ́ẹ̀kan sí ẹ lọ police station ẹ lọ wádìí ẹ lọ report ọmọ ẹni ò lè sọnù kó mọ̀ ká ní lára ọmọ là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ náà ọmọ là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ tẹ́ ẹ bá report things will change á dẹ̀ mọ̀ bí tọ́lọ̀ ti wọ́ wá á mọ̀ bẹ́ẹ̀ no matter what 07031857277 kéèmí tó mọ̀ lọ láṣàlẹ̀ yìí ẹ̀yin tẹ́ fẹ́ bẹ́ẹ̀ ń pè mí padà báyìí ẹ pè mí o ìpè ń já èmi kọ́ ni mò ń já ń bí o ẹlòmíà ni MC Wise fẹ́ gbé pé wá ní kìnìkan ìgbà wo mò ń gbé o kódà kó jí àwọn fàájà lọ́tọ́ ń pera wọn yìí kó já àwọn ganan fẹ́ pè mò ń gbé gbà tí mi ò ní ẹbọdárù tí mi ò sì gbowó àbí kó já àwọn fàájà nọ́nsẹ̀nsì náà ni a ó gbé àwọn fàájà tó ń fa arọ́jà tó láwọn fa nǹkan já tó ló ń fàájà ẹ̀yin ẹ̀mí ẹ̀wí gbà kẹ́yìn lásánlàsàn yìí ẹjá sọ yàrá 07031857277 07031857277 ìwádìí sì ń tẹ̀síwájú ó dìgbà tá a bá tó mọ ibi tí Ìyábọ̀ Òbé wà mo jẹ́ kẹ́ ẹ mọ̀ kankan lórí ètò yìí ibi tó bá wù rí ò já sí mo jẹ́ nìkan tí kì í gbẹ̀rù ibi tó bá wù rí ò já sí ó dìgbà tí Ìyábọ̀ Òbé bá jáde kí n tó stop program yìí bẹ́ẹ̀ ni ó dìgbà tí Ìyábọ̀ Òbé bá jáde ṣùgbọ́n yẹn family yẹn bí yòókù ẹ kóra yín jọ ẹ take necessary steps tó yẹ kẹ́ ẹ take ọmọ là ń wá o kì í ṣegi o ọmọ là ń wá kì í ṣegi hello ẹ káalẹ́ o. ẹ kú ètò. ẹ káalẹ́ sà orúkọ yín sà. ẹ káalẹ́ o orúkọ mi ni ìránṣẹ́ Ọlọ́run Táíwò Ṣolóyè tí láti Ìbàdàn mọ́ àpẹẹrẹ yín sà. àwa náà dẹ̀ tún jẹ́ agbóhùnsáfẹ́fẹ́. God bless you. ẹ ṣe ẹ kú iṣẹ́ Olúwa. ètò yín tí mo bá wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ gan-an wọn ò mọ̀dí tẹ́ fi gbé ètò yìí kalẹ̀ ṣùgbọ́n mo wá rí i pé àìmọ̀ díẹ̀ ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ máa sọ ohun tí wọ́n ń sọ tí ẹni tí ń bú ni ò bá dákẹ́ àti máa bú ni ẹni tí ó gbèjà ẹni tán ń bú náà ò ní dákẹ́ àti má gbèjà ẹ̀ bóyá ọ̀rọ̀ mi yé yín dáadáa mo wà pẹ̀lú yín. tí ẹnìkan bá lè jókòó wípé tọ̀ torí pé òun lọ ìlú kan òun wá pàdé agéwọ́ lójú ọ̀nà tó wá tán wá bí léèrè pé níbo ló lọ́wọ́ ní ìlú àwọn agéwọ́ ni ṣé o tí ì dénú ìlú yẹn gangan ẹni tó pàdé lọ́nà ló wá fi ń ṣèdájọ́ gbogbo ẹni tí ń gbé nú ìlú. torí àwọn tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ fàájà lórí ọ̀rọ̀ bàbá Olúalọ́ tí àwọn náà bá fẹ́ ṣe dáadáa ẹ rí i pé ẹ sọ̀rọ̀ kan mo kọ́kọ́ wò pé lè ṣe Ìyábọ̀ Òbé ló kọ́kọ́ kígbe ta náà. bẹ́ẹ̀ni. àbá ti gbàgbé ọ̀rọ̀ yìí ni. kì í ṣòro kọ bẹ́ẹ̀ ni ẹgbàá ẹ wá. èso òun ṣe bí ẹni tó súnmọ́ bàbá Olúalọ́ mi mọ́ bọ́rọ̀ náà ṣe bẹ̀rẹ̀ òun ni wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. pásítọ̀ Ṣẹ́gun Oyèbọ́lá. ẹ ṣe pásítọ̀ Ṣẹ́gun yìí ni wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò ló fi kan wípé ìyàwó ẹ̀ gan kinní kan lọ́rọ̀ fi débi pé ìyàwó gan àbí ibo nìyàwó ẹ̀ wà ibẹ̀ lọ́rọ̀ ti bẹ̀rẹ̀. ìgbà tọ́rọ̀ wá débi wípé ó dáa tí àwa fàájà tá a bá la gbé gbèsè ọ̀rọ̀ yìí tá a bá rí ẹnìkan tí a lè fi lọ́lọ́rùn nínú ẹbí tó dẹ̀ jẹ́rú ìyá ẹni yẹn ó ṣeé ṣe kọ́rọ̀ yìí má fẹ́ dùn. ṣèbí gbèsè wípé lọ bá wa interview ìyá náà ṣèbí a padà ríbi tó já sí. tó bá wá rí bẹ́ẹ̀ èmi ìbá wá wò pé kásẹ̀ sọ pé nìkan àbẹ́ni méjì péré
ló fọwọ́ kún ìyá lọ́wọ́ kí ló dé tí àwọn tí wọ́n wà ní abala ọ̀dọ́ tiwọn yẹn wọ́n ṣe kúkú wá owó káwọn gba legal team kí wọ́n lọ gbé ìyá pé ìyá ẹ̀yin lẹ́tọ̀ọ́ bọ̀wé ṣùgbọ́n àwa wà lẹ́yìn yín tó fi jẹ́ pé ariwo orí afẹ́fẹ́ là ń gbọ́ ìtàbùkù orí afẹ́fẹ́ là ń gbọ́ ẹ̀sùn orí afẹ́fẹ́ là ń gbọ́ ìlú tá a sì wà ẹ ti sọ ìlú tó lófin ni tí àwọn náà bá fẹ́ ṣe dáadáa èyí tó yẹ ká gbọ́ láti bí ọjọ́ mẹ́ta sẹ́yìn náà ni pé tọ̀ àti gbé gbèsè o ibi tí èmi náà tiẹ̀ ti kí yín gangan dáadáa ni pé tí mo ti rí i pé kì í ṣe pé ẹ gbè lẹ́yìn ẹnì kankan tí ẹ̀yin fúnra yín bá lè sọ gbangba ní yanya wípé tó bá ṣe pé tọlọ́pàá ni ẹ fọlọ́pàá invite Olúwa lọ. ó túmọ̀ sí pé gẹ́gẹ́ bí wọ́n pè kankan ní rudiment of broadcasting ó gbọ́dọ̀ fi síbì kan ó bá fẹ́ jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ kó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ṣùgbọ́n èèyàn wá nítorí pé yóò ní fi síbì kan kéèyàn wá rí i pé táwọn kan ń ṣe òtọ̀nà bọ́n ṣe ń ṣe ìyàtọ̀ wà nù akọ́ṣẹ́mọṣẹ́ àti mo dédé lórí afẹ́fẹ́. ìrúnú mi gbé mi lórí afẹ́fẹ́ ìwà mi gbé mi lórí afẹ́fẹ́ èrò ọkàn mi gbé mi lórí afẹ́fẹ́ ó yàtọ̀ sí pé mo kọ́ṣẹ́ mo mọṣẹ́ mo fi ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ ìyẹn lẹ́yìn ń ṣe tí ò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn aláwọn tó lè dáwó àbí làwọn máa ń sọ lọ́hùn aláwọn tí ó lẹ́nu lọ́rọ̀ làwọn ń sọ lọ́hùn aláwọn tó ń mòfin làwọn ń sọ lọ́hùn kí ló dé tá àti ìwà àríṣẹ́ gbogbo àwọn bíi mẹ́ta àbí mẹ́rin tí mo kà á lẹ̀. mo fọwọ́ àtọmọdé lẹ́nu ǹjẹ́ mo tó fọ́ ni ló ti bẹ̀rẹ̀ tí ó gbé ọ̀rọ̀ yìí tó bẹ̀rẹ̀ sí í sọ oríṣiríṣi nǹkan yìí ǹjẹ́ mọ̀ ẹ́ pé lẹ́yìn Tèmítọ́pẹ́ Kọ́láwọlé ó ní ẹnìkan bàdàn tó jẹ́ obìnrin tí wọ́n jọ lọ síbẹ̀ yẹn tó jẹ́ ọmọ Èkìtì ǹjẹ́ mọ̀ ẹ́ pé láti ìgbà yẹn kò ní ẹlòmíì tó ń pè ní investigation team mọ́ tó lè máa ṣe investigation fún mọ́ àfi kó máa wọ social media nìkan. ó kọ̀ wá dùn mí torí Rotimi Daniel tá à ń sọ yìí mo fẹ́ lè sọ pé ẹ̀gbọ́n mi tán yanyan ni. ẹ mọ̀ dáadáa. mo fẹ́ lè sọ pé ẹ̀gbọ́n mi tán yanyan torí pé kò sí bí wọ́n ṣe ki oríkì rẹ̀ tí wọ́n ní kì mọ́ mi. ọmọ ìlú bolẹ̀ yín náà. Abẹ́òkúta kódà Ìgbórè gan jọ ni wá. Ìgbórè jọ ni yín. Ìgbórè gan jọ ni wá ẹ mọ̀ pé ṣó wà ní ọkọ mi mo dẹ̀ ti pè wọ́n rí nígbà tí ọ̀rọ̀ kan kọ́kọ́ ṣẹlẹ̀ kódà mo ti kọ́kọ́ wọ láìfù wọn rí nígbà tí wọ́n jọ tí mo kọ́ wo torí mi gẹ́gẹ́ báwa náà ṣe ní sáfítíkẹ́ẹ̀tì tó jọ mọ́ṣẹ́ yìí mi déédéé mi fẹ́ sọ̀rọ̀ àmì di sọ̀rọ̀sọ̀rọ̀ orí ayélujára nìkan torí pé téèyàn bá ti ń pẹ́ ń bẹ̀ jù téèyàn bá múra dáadáa òun yóò fẹ́ dàbí tiwọn náà téèyàn bá múra dáadáa. ẹ mọ bàbá ẹ dáadáa. rárá o mi ìsúnmọ́ wọn lé o. ṣùgbọ́n ọmọ ìlú kan náà jọ ní. ìkan náà jọ ní wa torí àgbọ̀dọ̀ sọ pé nítorí pé èèyàn mi ò ṣe èèyàn ẹni mi ò fẹ́ ni ṣùgbọ́n síbẹ̀ èmi ti bá wọn sọ̀rọ̀ rí ládẹ̀ ni wọ́n tẹ̀lé tí mo sọ ni kódà àwọn ìgbésẹ̀ wọn dáa láti ilẹ̀ bí mi ṣe kọ́kọ́ rí èrò wọn dáa láti ilẹ̀ bí mo ṣe rí torí lóòótọ́ ni kàńdá pọ̀ ẹ̀yin náà ti sọ lórí ètò yìí inú mi dùn gan torí ètò yìí náà èmi náà ti ń farabalẹ̀ torí kí n tó lè dá sí nǹkan màá ti fara mi balẹ̀ dáadáa láti mọ̀ nípa ẹ̀ kódà àgbà tí mo ṣe interview yẹn kò séebú tí àwọn èèyàn ò bomi tán síbẹ̀ yìí kódà wọ́n tún padà yìn mí gan lórí fàájà lọ́jọ́ yẹn níjọ́ tí mo wọ láì fún wọn kódà mo ní screenshot ẹ̀ lọ́wọ́ torí kò sí ọ̀rọ̀ burúkú tí mi ìtàn sọ sí mi lọ́jọ́ yẹn ṣùgbọ́n nígbà mo mọ̀ pọ́wọ́ mi mọ́. àwọn ló nìyẹn èpè wọn gbé ń ṣépè. nígbà mo mọ̀ pọ́wọ́ mi mọ́ mo dúró tì wọ́n. ẹnìkan ni wọ́n sì pè mí jẹta aláàgó kan ó wá bẹ̀rẹ̀ sí omi sẹ́rẹ́ omi gbogbo ẹ̀ omi oríṣiríṣi nǹkan kò sí jẹ́ ọ̀dọ́ bíríbí lójú rí àwọn òwe nù kiri àwọn kankan wà tó dùn mí gan torí pé ọ ní ọmọ ẹni ìbájọ ní àbájọ bọ̀dá mi ò bá gbọ́rọ̀ ẹnu mi nínú mi ìbádẹ́dùn torí pé ẹ̀yin sọ wípé Kristi kò sí Jésù Olódùmarè àbẹ́lẹ́dùmarè lé ló wà ẹ̀dẹ̀ ń bú àwọn tó ń sin Jésù pé wọn ò rí nǹkan fi Jésù wọn tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe látijọ́ tẹ̀yìn tí wọ́n ń sọ̀rọ̀ Elédùmarè èmi rò pé ó yẹ ká ti rí yàtọ̀ èmi lérò rẹ̀ ní o pé ìgbà káwọn tí ń sọ pé tọ Elédùmarè torí ìjọ tí mo ti ẹ̀kọ́ débẹ̀ tí wọ́n kọ́ ń sọ̀rọ̀ èmi rò pé àwọn oníwà bàjẹ́ nìkan la fẹ́ àṣebí kódà mo fi ti ọ̀gá wa tó wà nílẹ̀ Ìbàdàn tí gbogbo àwọn èèyàn sì mọ̀ káàkiri àgbáyé mo fi tí wọ́n ṣàpẹẹrẹ pé Oríyọmí Hamzat mo fi èmi ti ṣètò mo ti ṣiṣẹ́ lábẹ́ wọn kí n tó lọ nú iṣẹ́ ìrànṣẹ́ dáadáa mo lè sọ pé nú àwọn tí mo sọ fún pé Olúwa pè mí tó ní kò sí wàhálà tó bá débẹ̀ ní máa lọ Oríyọmí wà nù wọn
bẹ́ẹ̀ ni so wọ́n fi tí wọ́n ṣe kíni àkàwé tẹ́ ẹ bá dẹ̀ lè mú kíní tó bá lè á jẹ́ pé ẹ̀yin ò kọ́ṣẹ́ ṣùgbọ́n inú wa ò bá dùn ṣùgbọ́n tẹ́ ẹ bá ti dórí ètò yìí pé ẹ bá ti dórí ètò yìí bú wọ́n tún wá ṣe nǹkan kan oh god ó dùn mí gan ká sọ pé mo jẹ́ ká láwọn tó wà ní fàájà gan ká náwọn gan jẹ́ ní tó ní làákàyè dáadáa àwọn gangan wọ́n tún ṣépè fáwọn tó tún wà nínú fàájà movement yẹn náà. àná máa ń sọ pé gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí èpè ní èpè lójoojúmọ́ ni. ẹ jọ̀ọ́ kí wá ibo là ń bọ̀rọ̀ lọ gan kí la wá ń fà bó la ṣe fẹ́ rí ojútùú gan nígbà tí a bá fẹ́ wádìí ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ àlùfàǹsá ọ̀rọ̀ ìtàbùkù ọ̀rọ̀ ẹ̀tẹ́ ọ̀rọ̀ ìpè ó ti pọ̀ ju tá a fẹ́ yanjú lọ kó lé lójútùú yóò túbọ̀ máa fẹ́ dàrú sí ni. ọ̀dà yín a máa ń ṣe pé. ní ilé kọ́ orí àti ilé kọ́. elépè bọ̀dà yín. tẹ́ẹ̀dẹ̀ wá ríbi tí mo wá fẹ́ràn ó dẹ̀ máa ń dùn mí gan torí mo fẹ́ràn wọn. ìjọ tá a dẹ̀ jọ sọ̀rọ̀ kódà yẹn dáadáa dẹ̀ ni wọ́n ní parọ́ ìjọ tá a jọ sọ̀rọ̀ o wọ́n bá sọ pé àbí ṣé ká sọ pé 19 ló jẹ́ kán dá mi lóhùn dáadáa ni torí wọ́n pọ́n mi lé wọ́n pọ́n mi lé dára ni. ẹmọ tó ń dùn mí jù láyé tí ló tì mí dalẹ̀ ṣe ń sọ̀rọ̀ sí àwọn Christian yẹn nǹkan kan ṣẹlẹ̀ ní Ẹdẹ ní gẹ̀ta báyìí bàbá ìmáàmù tó bá ọmọ ọdún 9 sùn ǹjẹ́ mọ̀ pé ló tì mí dalẹ̀ ògbédè sí. bóyá wọn ò gbọ́ ni o. ọgbọ́n kò ní gbọ́ kẹ́ kò gbọ́ kí ni. ó ṣeé ṣe ṣe mọ̀ pé social media ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó rí social media náà ló ti ń rí gbogbo ẹ̀ náà. ẹ jẹ́ wá sọ àṣírí kan fún yín ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ẹ rí tán sọ yẹn àwọn ènìyàn ni wọ́n ń sọ fún wọn o tẹ́ bá ṣàkíyèsí bàbá tẹ́ bá ṣàkíyèsí ẹ rí wípé ní àsìkò tí ètò bá ń lọ lọ́wọ́ èmi gan nísìnyí mo kàn lè déédéé pé kí n hide identity mi kí n sọ pé ẹnìkan wà vice presenter ní Ilé Ifẹ̀ ló wà ẹ ṣúọ ìbéèrè Rótìmí nìyẹn o ẹ ṣúọ kí ló wá ṣẹlẹ̀ ìgbà tí mo wà lọ́mọ ọdún 6 ó ti gba owó lọ́wọ́ mi rí gbogbo ayé wa gbọ́ o kò ní sí ìwádìí lórí ẹ̀ pé táwa gẹ́gẹ́ ni vice presenter yìí. ó ti gbà bẹ́ẹ̀ tiẹ̀ nìyẹn ó bẹ̀rẹ̀ àṣẹ. ibi tọrọ ikú sí nìyẹn tó túmọ̀ sí pé gbogbo information yìí gan kò rí tìbí kan ṣẹlẹ̀ sí bàbá mi kan tó wà ní Ṣàgámù níjọ́ tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn ẹni tí bàbá yẹn mú mọ́ra wípé bóyá torí ẹ̀ téèyàn bá wá sọ́dọ̀ mi tó bá lólúwa pé òun máa ní wo tètè bá tiẹ̀ lọ wájú mi tiẹ̀ fẹ́ gbọ́ torí pé àbọ̀rọ̀ dà wọ́n mọ́ra sọ pé òkè o fẹ́ tọ́ wọn sọ́nà nígbà tóun náà bá tójú bọ́ tán sí ọ̀tọ̀ ni tí ó máa sọ. God bless you. in tí ò rí in tí ò tiẹ̀ jọra ó lè máa hún jọ ẹnìyẹn kọ̀ déédéé pè lórí program ọ̀rọ̀ àwọn pásítọ̀ yẹn olórí burúkú gbogbo wọn oníkìní kan ní gbogbo ọmọ wọn ní ó ṣoríire gbogbo ọmọ wọn ní ó yè lójú wọn ìkan gan wà tẹ́yẹ pé mo lọ ọ̀dọ̀ ẹ̀ ní mo travel dé mo ṣe ti travel dé báyìí mo bá sọ wípé ọ̀nà mi mo fẹ́ kó là lọ́n bá sọ pé Olúwa ló pè mí kémi bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú wọn ó gba kinní kan lọ́wọ́ ẹnìkan ó lo èédú ni ó dẹ̀ ti dìròyìn lẹ́sẹ̀kẹsẹ̀. ó ti gbà fáàmì ẹ̀ nìyẹn. ó dẹ̀ wá ó ń run mí nú pé ẹjọ́ ibo là ń bá a lọ. tó bá kúkú jẹ́ pé ìbanilórúkọ jẹ́ gan fà á banilórúkọ jẹ́ kó kúkú jẹ́ fà á banilórúkọ jẹ́ ó má jẹ́ fà á já ó jẹ́ fà á banilórúkọ jẹ́ ká kúkú mọ̀ pé tọ̀ ìjọba náà tó bá ti ní ìgbà tẹ́tẹ́ tí kò tẹ̀ tí tún regulation gan lórí TikTok àti gbogbo ẹ̀ mọ́ra wọn. ṣùgbọ́n gbogbo àwọn tó wà pẹ̀lú yín nǹkan yẹn kan tí mo kàn fẹ́ kàn mọ̀ ní wípé tá a bá bí n tí mo máa ń sọ fáwọn tó wà ní ọ̀dọ̀ mi táwọn kan bá ń hùwà bàjẹ́ tó bá ń sọ wípé o ò lè sọ̀rọ̀ ó túmọ̀ sí pé ìwọ náà ti fọwọ́ sí i tó o bá ti sọ̀rọ̀ tí ìwọ ti mọ̀ pé nǹkan tán ṣe ò dáa ó sì wà ní ipò àti sọ̀rọ̀ ó sì mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ ó ti fọwọ́ sí nǹkan ṣe tí ò dáa ṣùgbọ́n tó o bá di pé nǹkan ṣe ò dáa tó o dẹ̀ wà ní ipò àti sọ̀rọ̀ irú èmi ìsìn tó jẹ́ ilé so ilé ìjáde ni pé mo ti pẹ́ ń tọrọ kan fúnra mi bí mi tiẹ̀ bọ́ sórí afẹ́fẹ́ kí n máa sọ pé lágbájá Rótìmí Daniel Bobby o wá ń bí ìwọ lọ́dọ̀ kan èyí tí mo lè justify pé yes mo ti pè é gẹ́gẹ́ bí èèyàn mi mo sì ti bá wọn sọ tọ̀ ẹ dẹ̀ mọ̀ pé ẹ̀yin àgbàlagbà náà sọ pé tẹ bá sọ pé ọmọ má pa mí ó ní tó bá ti di pé ọmọ má pa ara rẹ tọ̀ ó ti di pé òbí ó sọ pé tọ̀ ó kù sọ́wọ́ Ọlọ́run Ọlọ́run níjó bàjẹ́ ní tí mo fẹ́ kó yé gbogbo àwọn tó ń gbọ́ ètò yín ni pé a lè máa wòran kí wúrà ọwọ́ wa kan fi sọ́run ajá. I love that language. a lè máa wòran. a lè máa wòran kí wúrà ọwọ́ tiwa kan sì fi sọ́run ajá. ọ̀rọ̀ ńlá ni o. kò ṣeé ṣe
tí gbogbo wa náà bá wá lè bóde sórí ìkànnì afẹ́fẹ́ tá a bá wá ríru yín tí ẹ pé yes a rí gẹ́gẹ́ bí ẹni tó ṣíwájú lórí afẹ́fẹ́ ọ̀rọ̀ ìmọ̀ràn àdúrà náà ni ká máa fi tì inú mi dẹ̀dùn fún ìgboyà tẹ́ni. mo kàn tí ẹ máa sọ ṣé rí mo máa sọ fáwọn èèyàn pé ó ti sọ kíní kan rí ẹni last week ìyájọ Tuesday ó ní ẹ kò sẹ́ni tó fèsì un ọ̀sẹ̀ méjì kò ní wá mọ́ mo jẹ́ kó yé pé ṣé kò mọ ibi méjèèjì tí mo gbà kọjá Awíkókó Àkàndá ọ̀rọ̀ Adéoyè Àbẹ̀fẹ́ gbogbo ẹ̀mí ìgboyà ń bẹ̀ mo wá lọ gba ẹ̀mí wòlíì lọ́wọ́ wòlíì Ṣèyí Àjàyí mo wá kó méjèèjì ìgboyà àti ẹ̀mí wòlíì méjèèjì wọ́n gbá front ṣé kò mọ ni. kò sẹ́ni tí wọ́n pè é ta ẹ rí i pé òun náà máa sọ pé àwọn wòlíì náà máa fòun lọ́jọ́ òun náà wá mú nínú táwọn tọ́jọ́ ń fà náà tọ́jọ́ ṣe òun náà wá wò pé jẹ́ máa gbé padà fún wọn Ọlọ́run níjó bá jẹ́ èèyàn wa náà ni o èèyàn wa náà ni o sincerely speaking sir àwa tá a bá mọ̀ nípa Bíbélì díẹ̀ a mọ̀ pé èèyàn wa ni. I love Rotimi Daniel as a person I love him as a human being ṣùgbọ́n mo hate ẹ̀mí inú ẹ̀. bí Sọ́ọ̀lù náà ni Ọlọ́run padà bá wa sọ Sọ́ọ̀lù wọn di Pọ́ọ̀lù agbára náà ṣẹ̀dẹ̀ wá rí náà torí mo sọ ọ̀rọ̀ kan mi ní parọ́ ẹ má jẹ́ tàn yín iṣẹ́ ńlá Rotimi Daniel ká sọ wípé wọ́n gbé lọ́nà tó dáa ni kódà èmi jẹ́ fi rò lọ́kàn. àwọn pásítọ̀ tí wọ́n ń ṣe àṣemáṣe yẹ ìyá kan pè mí níjẹta mo wá sọ fún ìyá yẹn mo ní pásítọ̀ wòlíì apostol olùṣọ́ àgùntàn oyè ni mo ní ara ẹni tí kò ní church tó yẹ pé ní environment yẹ iṣẹ́ ẹ̀ jọ ti Kristi. bẹ́ẹ̀ni. now ẹgbẹ́ wò wọ́n gẹ́gẹ́ bíi pé èèyàn ni wọ́n èèyàn dẹ̀ lè sì wà wù ẹ má wà á já sọ pé ẹ sọ kíní kan lẹ́ẹ̀kan èmi náà sọ lórí ètò mo ní ẹni tó lọ ìlú kan tó rí afọ́jú ńbẹ̀ tó wá ní gbogbo àwọn tó wà ń bí afọ́jú ni wọ́n ẹni tó fẹ́ bájà ní kó dojú kọ má ní gbogbo àwọn wòlíì ọmọ mi náà wòlíì ní kẹ́tẹ́ sọ pé ọmọ mi ń gbége. kódà mo ti ní lọ́kàn dà yẹn pé bó ṣe kí n fi fara mi lẹ̀ torí irun tán ṣe yẹn nígbà kan rí ó wà lọ́kàn mi pé kémi náà dé ètò kan kalẹ̀ tá a ní agbẹjọ́rò àti ibi tá a ti máa dá sí àwọn tí nǹkan bá ń ṣẹlẹ̀ pàápàá jùlọ nípa àwọn ìránṣẹ́ Ọlọ́run sáwọn ènìyàn. èmi gan ti rò so ìgbà tí mo wá rí tán bẹ̀rẹ̀ kínní ó ti wà lọ́kàn mi pé dàtàn ń dámọ̀ràn pé àwọn lọ ra rédíò program wá ò pé kẹ́ ẹ tó lọ ra rédíò program sẹ́nìkan ò fẹ́ kẹ́ ẹ bà rédíò station tòun jẹ́ gbọ́dọ̀ inú àwa tá a jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ tá a dẹ̀ ní àwọn ìwé ẹ̀rí tó lè jẹ́ kán sọ pé tọ̀ owó yín dà àyàndá pátápátá ni kì í ṣe pàtó yànyàn tí yín gan ká máa ṣẹnu yín mo ti rò pé màá fara mi lẹ̀ pé tọ̀ ara ṣe Olúwa ṣùgbọ́n nígbà tí mo wá rí pé abala ibi tán tún mọ̀rọ̀ ọ lọ yìí kò mà tó fẹ́ yé mi mo dà pé eléyìí ti kọjá afẹ́fọ̀ ìlú mọ́ nìkan afẹ́fẹ́ ìlú mọ́ ṣùgbọ́n afẹ́ bá yé àwọn èèyàn jẹ́ kò dẹ̀ lè ṣiṣẹ́ kò lè ṣiṣẹ́ ẹ bá fẹ́ fọ̀ lú mọ́ ẹ kúkú já fọ̀ mọ́ tá a bá dẹ̀ tọ́ dẹ̀ pé ìbànújẹ́ náà ni kí wọ́n kú mọ̀ pé tọ̀ ayé tá a wà lọ́wọ́ o ayé ìbànújẹ́ tó kókó fún ìbànújẹ́ ni Ọlọ́run níjó bàjẹ́ ládàá Ọlọ́run ẹ̀yin bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ má jẹ́ oṣù yín ẹ má jẹ́ lẹ́gbẹ̀ẹ́ bàbá sì jọ ń fa àwọn náà ń fa lọ́dọ̀ tiwọn ni àwa náà ń fa mí bàbá sì wá jọ ń fa mo mọ̀ pé òtítọ́ náà ni ó padà lékè. mo sọ nǹkan lórí ètò yìí mo ní ibi tó bá rè rí ò já sí ó di bàtà bá tó gbóhùn Ìyábọ̀ Òbí kí n tó sinmi mi ò fẹ́ mọ́ tó bá kódà kó já mọ́ bàbá Olúwa lórí mo rẹ́dí láti sọ̀rọ̀ ẹ̀ torí pé ìyí tí mo gbé lọ́wọ́ fún mi láàyè pé kásẹ̀ mọ́ dàkẹ́ Olúwa lórí irọ́. ṣe wá rí ọ̀rọ̀ tá a wá ń sọ yìí gan náà ọ̀rọ̀ tó ti níyànjú ni ṣùgbọ́n kí ìpà tó tónu kó má bàa tán lẹ̀ náà la fi fẹ́ kó yanjú àbí nǹkan tí mo sọ tí yìí ọ̀rọ̀ tó níyàn kódà ọ̀rọ̀ tí kò àwọn ọmọ bíi 16 years 15 years gan wọ́n gbọ́dọ̀ mọ̀ pé ọ̀rọ̀ tí ò tiẹ̀ ní nǹkan à ń fà rárá òun lọ̀rọ̀ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ torí àkọ́kọ́ ń bẹ̀ ẹni tán wá ó lẹ́bí ó lára àbí ó ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni ó ní gbogbo ẹ̀ ó níye kan kódà ó lórírun ìlú tó bá yẹ pé lóòótọ́ náà wà o ṣé èsì balẹ̀ nílùú ibi tí ọmọbìnrin àdìsí ọmọ tó máa sọ pé ògo ìlú nísìnyí ọ̀rọ̀ ẹni tó fẹ́ ògo àgbáyé náà ti dògo àgbáyé ṣé balẹ̀ lu wọn ṣé wọ́n máa wo ògo tí ẹ pé wọ́n lè kà pé ìlú bíi báyìí ló ti jáde ọmọ wa. gbogbo àwọn kan tí wọ́n ń sọ yìí wọ́n ní bàbá Olúwa ló ti fẹ́ yàwó àkọ́kọ́ rí ìyàwó yẹn gbẹ̀kú ni ṣé fámìlì yìí kò ní fámìlì ni.
ṣe tiẹ̀ ọ̀rọ̀ tí à ń sọ yìí bí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ gbogbo wa ènìyàn ẹlẹ́ran ara ni wá. mo sọ ọ̀rọ̀ kan fún ẹnìkan láìpẹ́ yìí ok fún àpẹẹrẹ nǹkan kan tiẹ̀ ṣẹlẹ̀ ní kí àtẹ̀mí náà alẹ́ ilé mi àti ìyàwó mi jọ ń sọ ibì kan wà tí mò ń lò tẹ́lẹ̀ ṣùgbọ́n ibẹ̀ wá jìnnà gan sí agbègbè ibi tí mo wà lọ́wọ́lọ́wọ́ mo wá wò pé ipá mi ò tíì ka láti pé kí n jẹ́ dadi jíò lọ́tún bí kí n tún jẹ́ dadi jíò lọ́sìn bí jẹ́ kọ́kọ́ mójútó kan náà ó dáa ìránṣẹ́ ọlọ́run kan wà tán wá nítọ̀ àwọn náà ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ni ǹjẹ́ mo yọ̀ǹda abẹ̀ fún wọn mú nítọ̀ iye tí mo àkúáyà abẹ̀rẹ̀ mo fẹ́ fi owó lé kí n tó lè gbélé fẹ́ tó bá fẹ́ rà òun ni wọ́n ní rárá gbèsè bí ṣojú alájọ fẹ́ fi ṣe ó dà iye tí mo àkúáyà rẹ̀ gangan kódà owó tí mo fi ṣèwé lé lórí gan mo yọ ẹ mú wá kí n gbà pé èmi náà fi ṣe tolúwa ẹni bá san owó yẹn dé ká sọ pé ìlàjì àti díẹ̀ kò san tán láti 2022 January tá a jọ wà lẹ́nu ẹ̀ títí di àárọ̀ èké san tán ìdẹ̀ tí ìwà bá mi ìyàwó àdẹ̀ tí ìṣàgírímẹ́ǹtì kankan kódà gbogbo owó tí mo ti gbà lọ́wọ́ wọn gan kò ságírímẹ́ǹtì kan tájọ ṣe ìyàwó mi wá ń sọ pé ọkàn wọn máa balẹ̀ o tó bá lọ ṣe wípé bóyá ẹni tí ó wulẹ̀ lójú kòkòrò tẹ́lẹ̀ ṣé ẹ mọ̀ pé àkọ́kọ́ owó tó ń fi san gan kò ní kó jíṣẹ́ débi pé yóò sọ pé ilẹ̀ gan rè kẹ́ wá máa lò lọ. bẹ́ẹ̀ni. so ó túmọ̀ sí pé ìwà olúkálukú wa náà kò ní ṣaláì máa wà ń bẹ̀ bí ènìyàn ṣùgbọ́n àtúnṣe nìkan ni a kàn ń gbìyànjú kí gbogbo wa máa ṣe pàápàá jùlọ àwa tá a bá ti jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ìdí nìyẹn tó fi jẹ́ pé mo máa sọ fáwọn èèyàn CAC tí mo ní lọ́wọ́ inú mi dùn mo pè yín fún kankan láìpẹ́ yìí tó jẹ́ ti ìgbóhùnsáfẹ́fẹ́ àkọ́kọ́ Ọlọ́run jẹ́ kí n dá ẹgbẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó túmọ̀ sí pé bí n bá bọ́ sórí afẹ́fẹ́ tí n bá máa sọ tíjọba bá tiẹ̀ ní kí ló ń ṣe mí máa fi hàn wọ́n ṣèbẹ́yìn náà lẹ́yìn ọ̀dà ìwé ẹ̀rí sí ìjọba fún mi tí tó tún jẹ́ iléeṣẹ́ ara tèmi gan Ìyọ̀lọ́mọ Wonder Limited mo tún ní ṣùgbọ́n lé déédéé rí mi kí n jáde o orí màá ti rò lẹ́ẹ̀mejì pé gbogbo àwa èèyàn tàn ń gbọ́rọ̀ oríṣi èèyàn bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ló wà lórí nínú ayé gan àwọn kan wà wọ́n mọ òótọ́ gangan o ṣùgbọ́n kì í tún ṣe nítorí nǹkan fẹ́ jẹ àwọn kan wà nítorí nǹkan fẹ́ jẹ sà ṣùgbọ́n àwọn kan tún wà kì í tún ṣe nítorí nǹkan fẹ́ jẹ o torí pé wọ́n mọ òótọ́ ṣùgbọ́n torí pé kí nǹkan náà lè bá a dàrú nítorí ìpè tá a pè wọ́n sí nínú ayé ní ìpè kí nǹkan ṣáà dàrú ṣùgbọ́n wọ́n dẹ̀ mọ̀ òótọ́ àwọn kan sì wà wọ́n mọ̀ òótọ́ ṣùgbọ́n aṣọ tó wà lọ́rùn wọn aṣọ tí ń da irọ́ tí ń da òótọ́ kíní borọ́ òótọ́ ni aṣọ tí ń da òótọ́ tó ń da aṣọ òótọ́ mọ́lẹ̀ ni àwọn kan sì wà bí Ọlọ́run ṣe dá wọn gangan wọ́n á rò òótọ́ báyìí wọn ò dẹ̀ ní gbè sẹ́yìn olóòótọ́ ẹ̀yẹn tó parọ́ náà tó máa lọ gbèsè kódà kò sí iye tán nílé náà tán lórí wọ́n ti mọ̀ pé òótọ́ rèé o àti bẹ́ẹ̀ lọ máa wá wò pé tí n bá wá gbọ́rọ̀ kalẹ̀ tí mo mọ̀ pé òótọ́ ni tí gbogbo àwọn tí mo kà kalẹ̀ bẹ́ẹ̀ ìbá wa sọ pé rárá kò rí bẹ́ẹ̀ èèyàn ó kàn máa patubu ẹnu náà gbogbo ìgbà náà ni onírú nǹkan tó ń dọ́gbọ́n ṣẹlẹ̀ díẹ̀díẹ̀ tá à ń sọ yìí lóòótọ́ wọ́n sọ wípé ilé ò jẹ́ nǹkan kan àbí kinní kan ò jẹ́ nǹkan kan àbí ó dáa bí bàbá Olúwa ló ṣe wá lówó tó yẹn bọ́lọ̀ ṣe kádàrá pé kan ní tó yẹn ká sọ pé a rí òbí lónìí tó jẹ́ pé nǹkan kan ò ní ṣe wọ́n o tá a bá rí Ìyábọ̀ Òbí lónìí tó jẹ́ pé nǹkan kan ò ṣe o ṣùgbọ́n ẹsẹ̀ ló fi ń rìn ó wá ń kiri pure water kiri ìyá Ìyábọ̀ Òbí bí bàbá Olúwa ló ṣe lówó tó àwọn tó ń sọ pé àwọn nǹkan tó ń ṣe jàmọ́ kankan mo tún sọ yìí o ìyá Ìyábọ̀ Òbí bí wọ́n ṣe lówó tó yẹn wọ́n ṣẹ̀ wá lọ ń yá pọ́ọ̀tù tó fẹ́ fi dáná kí wọ́n kámẹ́rà ẹ̀ ẹjọ́ ṣáájú òtún ní sọ̀rọ̀. àyà sọ̀rọ̀. so nígbà tán èyí tán wá ṣe náà ṣebó náà la ìtọ́ kọ́kọ́ ṣe náà tí àwa tẹ́ ẹ kọ́kọ́ rí òun náà lẹ́ẹ̀ fi kan ayé tá a fi tó débi tá a ń lọ. so a túmọ̀ sí pé nsìn so tí Ìyábọ̀ Òbí bá ti wá sọ̀rọ̀ lónìí sí gbogbo tí bàbá Olúwa lọ tọ́ ti rà fún wọn torí dáàdì mi kan inú mi dùn pẹ̀lú orúkọ tí àwọn náà gbé lọ́wọ́ yẹn ká wá sọ pé tí Ìyábọ̀ Òbí bá ti wá sọ̀rọ̀ lónìí sí yìí o gbogbo tí bàbá Olúwa lọ ti ṣe fún ìdílé yẹn pátápátá o kó lọ gba gbogbo ẹ̀ ẹ̀jọ̀ ṣáà yóò tún ní bẹ̀rẹ̀ ogun bẹ́ẹ̀ so kí wá là ń sọ gan kí là ń sọ so gbogbo nǹkan Bíbélì sọ pé gbogbo ń ṣiṣẹ́ pọ̀ fún rere so ó túmọ̀ sí pé àti nísìnyí nǹkan tẹ̀yìn dẹ̀ justify ni pé yíyà tí wọ́n ṣe àwọn nǹkan yìí fún wọn àti yíyà tí wọ́n sọ pé wọ́n ti ń wá ẹni. àwọn ọmọ God bless you ó lè mí bẹ́ẹ̀ káwọn yẹn náà. inú mi ẹ rí pé bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn rí pé mo ti understand the program yìí dáadáa ni
ṣùgbọ́n àwọn ọmọ pé ibi tẹ̀yìn ń lọ nìyẹn àwọn rò pé materials lẹ̀ ń value àbí pé ẹ̀ value life but ẹ̀ ń relate materials mọ yes aláwọn ògbó wọn mọ́ àsìkò tí materials yẹn dé àbí pẹ̀lú time tí wọ́n sọ pé àwọn ń wá life àbí so gbogbo ẹ̀ náà ń ṣiṣẹ́ wọnú ara wọn náà ni àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ wọn á ní ibi tá a lọ lákọ̀ọ́kọ́ dé ká tó débi tá a ń lọ Ọlọ́run níjó bàjẹ́ torí ẹlòmíì náà ilẹ̀ sì ti ṣú díẹ̀ ẹ kú ètò náà sà kò ní rẹ̀ ìlàgbára Ọlọ́run ó dàrọ̀. 07031857277 tá a bá rí ìpè ẹ̀yọ̀ kan sí méjì sí káàtó wà lórí ètò láṣálẹ́ yìí gbẹ́dẹ́ ti pè mí pátá mo dúpẹ́ lọ́wọ́ yín o wọ́n ń pè lórí ọ̀rọ̀ yìí a ò rí ìdájọ́ òdodo lórí ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run mo nígbàgbọ́ bẹ́ẹ̀ tó dájú gbẹ́dẹ́ ti kọ́mẹ̀ntì pátá gbóyin mo kí gbẹ́dẹ́ ti kọ́mẹ̀ntì pátá mo kí gbogbo yín lọ́kùnrin lóbìnrin tábà ní àmọ́ dárúkọ ilẹ̀ aṣọ ilẹ̀ àmọ́ èrò pọ̀ lórí ìlà tí wọ́n ti kọ́mẹ̀ntì síbẹ̀ gan èrò pọ̀ ńbẹ̀ gan tí yẹ pé tọ́ tábà ní àṣẹmọ̀ dárúkọ ńkọ̀ọ̀kan àyè gan ò ní gbà wá láṣálẹ́ yìí gbogbo yín pátápátá mo síbẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín ojú ò ní tì yín ọkàn gbogbo wọn sì balẹ̀ ẹ já máa fi lè ṣe lọ láṣálẹ́ yìí 07031857277 07031857277 ẹ follow page yìí dáadáa Wise FM Ilé Ifẹ̀ live ẹ bá mi tẹ follow ẹ dẹ̀ tẹ notification sign tó wà níwájú bí aago báyìí ẹ tẹ̀ sílẹ̀ tàbí bá ti wà online a tún máa ṣe bẹ́ẹ̀ máa náǹfààní àti máa gbọ́ wa a tún pàdé lọ́la lágbà lọ́wọ́ Ọlọ́run lórí new update nípa ibi tá a bọ́ lọ́dẹ èmi àti yín oorun tá a sùn lálẹ́ yìí kò ní jẹ́ oorun àsùngbẹ̀yìn àgbà lọ́wọ́ Ọlọ́run kò ní jẹ́ oorun àsùngbẹ̀yìn o ẹ̀yin tẹ̀sí ti jìnnà tẹ̀sí Nàìjíríà tẹ̀ ń wò mí iṣẹ́ ayálẹ̀ ní ọkàn yín abalẹ̀ wọn ní gbókùn yín wálé o àgbà lọ́wọ́ Ọlọ́run gbogbo tí ẹ bá dáwọ́lé pátá báyìí yóò yọrí sí rere o. Kamilu lele yo Mr. Composer o ẹ̀yin olólùfẹ́ mi ire ayọ̀ ti wọ̀lú wá ire wo ni ire online tv Àdàbà YouTube channel òun ní kẹ́ ẹ mọ̀ wo tẹ́ bá ti kílíkì gram yóò direct yín ẹ like ẹ share ẹ comment kí ẹ wá mọ̀ views kí views yóò yapa Àdàbà YouTube channel òun ní kẹ́ ẹ mọ̀ wo God bless you all.